نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدى هدى نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. معاشر المستمعين الكرام والمستمعات الكريمات، السلام عليكم ورحمة الله وبركاته. adúgbò ọlọ́wọ́ba tí ó ṣe ìkójọpapọ̀ wa sí ayẹyẹ ìbárúkà tí a wà yìí, ọlọ́wọ́ba àdíkẹ́ tó ṣe ní rọrùn fún wa, òun náà lọ́wọ́ba ta dúpẹ́ fún, nítorí pé nínú àwọn àyè tó ní àlùbáríkà jùlọ lórí ilẹ̀ masajiduha ọ̀nà àwọn masalasi tó wà lórí ilẹ̀, nítorí pé àwọn masajid òun náà ni ahabbu al-biqa'i ila Allah subhanahu wa ta'ala, òun náà ni àyè tí ọlọ́rọ̀ bá lè kẹ́lá nífẹ̀ẹ́ sí jùlọ lórí ilẹ̀, àyè tí ọlọ́rọ̀ bá lè kẹ́lá nífẹ̀ẹ́ sí jùlọ òun náà ni masajidul ard, àwọn masajid orí ilẹ̀. Orí ńlá ni àánú ọlọ́wọ́ bá ní ikẹ́ ọlọ́wọ́ bá ní kẹ́lá kádàrà wa sínú àwọn tí yóò máa yí mọ́sálásí tí ò ní jẹ́ kí ilé ọlọ́wọ́ bá kú gbókò, tí ò ní jẹ́ kí ilé ọlọ́wọ́ bá kú jẹ́ pípa láyọ̀, nítorí pé iná ọ̀rọ̀ ti mọ̀sáàjì mímọ̀ yí ilé ọlọ́wọ́ bá nínú ẹ̀ òun náà ni ìmọ̀ ìjọsìn nínú ilé ọlọ́wọ́ bá wà. ìmọ̀ ìjọsìn nínú ilé ọlọ́wọ́ bá nínú àwọn ìmọ̀ ọ̀tún màsáàjìdì, ìmọ̀ iye ilé ọlọ́wọ́ bá ní bẹ́ẹ̀ ni máa ṣèrántí ọlọ́wọ́ bá níjọ́ sí òun náà wà nínú àwọn ìjọsìn. zikrullah, ìrántí ọlọ́wọ́ bá nínú àwọn nǹkan tí àmọ́ fi yí ilé ọlọ́wọ́ bá ní. àti pé anábi sallallahu alaihi wasallam ó ní majtama'a qawmun fi baytin min buyutillah, anábi ní àwọn ìjọ kan ní kójọ sí ìkan nínú àwọn ilé ọlọ́wọ́ bá yatluna al-Qur'an, tí wọ́n ka al-Qur'an ní ilé ọlọ́wọ́ bá náà ويتدارسونه فيما بينهم
توتي قرآن يقرأ القرآن لا يرى إلا نزلت عليهم السكينة àfikọ́ jẹ́ sí pé ìfọ̀kànbalẹ̀ yóò máa sọ̀kalẹ̀ látọ̀dọ̀ náà ọba lé wọn lórí wọ̀gọ́ṣíyà ṣùgbọ́n rọ́ọ̀nà àánú ọlọ́rọ̀ ọba ní kéré sí bò wọ́n dáhùn ọ̀dá sọ̀rọ̀ fún ọba ọmọ sí ìmọ̀ nígbà ọlọ́rọ̀ ọba ní kéré sí máa ṣèrántí wọn lọ́dọ̀ àwọn tí wọ́n ń bẹ lọ́dọ̀ ọlọ́rọ̀ ọba láwọn màláíkà ṣe ní báyìí nínú àwọn aṣọ ọlọ́run bá lọ́wọ́ adúgbẹ́fọ́lọ́run bá nínú orí ńlá yìí aṣọ́ra àlékún sí ọlọ́run bá àtàánú ọlọ́run bá ti ràgbé ìjọsìn ọlọ́run bá fún aṣọ́jú ẹ̀dá Ànábì sallallahu alaihi wasallam aṣọ́ra alẹ́ alẹ́ àtàwọn sàhábà yìí àti gbogbo ìjọsìn ọlọ́run bá pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam tó ti rẹ̀ jẹ́ ìyára ẹbà mi gbà níbi òun ló bá ṣe lọ sí òkè náà nítorí pé bí kò bá tún ṣe pé àsìkò ti wọnú gan àlàáfíà ara mi ìgbé ká ṣe lẹ́sọ̀ yìí lónìí wallahu ya'lamu anni ata'allamu akthar mimma tadhunnun ọlọ́wọ́ bá ti mọ̀ yí pé bí ara ẹ̀yẹ̀ bó ṣe lágbára tó ó kọjá bí ẹnì kọ̀ọ̀kan ṣe ń rò ṣùgbọ́n qadara Allahu wa ma sha'a fa'al ọlọ́wọ́ bá rí kílá ti pẹ̀ gbogbo kan ọlọ́wọ́ bá rí kílá bá ṣe fẹ́ kó wáyé náà ní wáyé so gbà tí ara yìí bẹ̀rẹ̀ program yìí súnmọ́ gan wọ́rẹ́ nìkan tí àwákùn tí ó fi jẹ́ sí pé orí bí ọlọ́ọ̀bà àríká jùlọ kó rí alhamdulillah ọlọ́ọ̀bà àríká tí mú àlàáfíà wà ní ọba náà so inshallah ohun mílímọ́ lọ sókè jù báyìí lọ eléyìí tí wọ́n ní kí agbéyẹ̀wò فنجاب الصغار للصلاة أولا من هم أهل السنة والجماعة من هم أهل السنة والجماعة أو ننقل أهل السنة والجماعة أو ننقل ìbéèrè yìí onígbà kí a ṣe ìdáhùn lórí ẹ̀ nítorí wípé ìgbàgbọ́ yìí ta ní ahlu sunnah wal jamā'ah fardu 'ayn ni ọ̀rọ̀ ẹ̀yẹ tí gbogbo yẹn gbọ́dọ̀ mọ́ ní gbogbo wa pátápátá òun la gbọ́dọ̀ máa ta ní ahlu sunnah wal jamā'ah gbogbo ara ti gbọ́dọ̀ kó sínú ẹ̀ kìí ṣe ní mọ̀ nìkan ọlọ́run wà ní gẹ́lámẹ́ṣẹ́ wà lẹ́ni tí ó mọ̀ tí ó sì ní tẹ̀lé tí ò ní lò ó tó lè bá ìjú gbẹ̀rọ lọ́dọ̀ ọlọ́run bá kíyàn máa nǹkan kó sì jẹ́ ni tí ò ní máa tẹ̀lé ó burú lọ́dọ̀ ọlọ́run bá púpọ̀ látara báyìí tí wọ́n bẹ́ tí a máa ta ní wọ́n tó ní ahlu sunnah wal jamā'ah nípa tó mímọ̀ yìí yóò tó wára ń fa ní mímọ̀ tẹ̀lé ojú ọ̀nà ahlu sunnah wal jamā'ah ẹ̀lú àdàmọ́ tẹ́bá wo ahlu sunnah lọ́dọ̀ àwọn ní èdè lọ́dọ̀ àwọn onílé irú ìkọlá ìwọ́n tó ní tarkibun idafi jù ohun ni àwọn olédè mọ́ irú ìkọlá yìí ọ̀rọ̀ tó bá ti jẹ́ sí pé a gbé ọ̀rọ̀ kan gbé ní ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì lórí fún wa lóbi ìtumọ̀ tí a ń fẹ́ a gbé kan gbé ní ẹlẹ́ẹ̀kejì ní ọ̀nà tó ní tarkibun idafi
òun náà ni wọ́n pè al-mudāfu wal-mudāfu ilayhi lọ́dọ̀ àwọn olóde ahlu sunnah ahlu ó túmọ̀ sí oní sunnah nǹkan kan jẹ́ pé ó fi gbajúmọ̀ dáadáa nínú àgbọ́yàwó mùsùlùmí ẹgbẹ́ bá ní ahlu sunnah onísúnnà á ní àwọn onísúnnà àwọn onísúnnà àwọn ní ahlu sunnah ṣùgbọ́n as-sunnatu ibadallah ṣùgbọ́n tó ní súnnà tí a wú níwáyìí ó yàtọ̀ sí as-sunnatu fi mafhum al-fuqaha ó yàtọ̀ sí ìtàkùn ní súnnà nínú àgbọ́yà àwọn onífẹ́ as-sunnatu 'inda al-fuqaha ìtàkùn ní súnnà lọ́dọ̀ àwọn onífẹ́ òun náà ni ما يثاب على فعلها أو ما يثاب على فعله ولا يعاقب على تركه òun náà ni nǹkan tó jẹ́ sí pé gbogbo nǹkan tó wá jẹ́ pé téèyàn bá ṣe yóò gbẹ̀san ìgbàládá ṣùgbọ́n téèyàn bá ṣe kò ní jìyà ما يثاب فاعله امتثالا ولا يعاقب تاركه ضمير يا لبا سنة ضميره اسمه يا قربا سنة تواجه سنة لفظ هاني معلوم سبحانه ثم عمل ضمير يا لبا عمل لبا شيء ثم يثاب فاعله إشارة جلسة يتبع شيء بلادة ولا يعاقب تاركه أما نتبع بجسنا سوء الشيء كوني بسه كوني جيا ونسو للسنة مدى الفقهاء مدى ونسو تبقى كده على كثير عفق طبعا السنة من كثير عفق وتبقى لروني المستحب ولا نقول المسنون ولا نقول المندوب السنة المسنون المستحب المندوب هو عبارات مقاي هو الفاظ ولا فقهاء لمن لكم كتيبة الصورية أما تنبا شيء بلادة تقوى تنبا شيء كنجية شواري أو يسياتي بوي àwọn èèyàn ti ẹ̀sìn gbọ́ àwọn oníkéèké púpọ̀ àwọn oníbíkí ọ̀wá ní sọ fún ọ wípé mẹ́jẹ̀mú ìtànpè ní súnnà yìí o ní kọjá sí pé inú hadith ló ti wá ní tó bá ti wà ní al-Qur'an ní wájib ńlọ àyà tó bá ti wà ní súnnà tó bá ti wà ní hadith ò ní súnnà àwọn kò sí ẹnìkan náà àfa oníkéèké ìtọ́sọ wọn yẹn nílẹ̀ yìí kò sẹ́nìkan tó sọ bẹ́ẹ̀ ni torí bí wọ́n dá àwọn oníkéèké wọ́n gbà wípé ìtọ́ bá jẹ́ súnnà táwọn yìí kódà ó lè jẹ́ sínú al-Qur'an lọ́wà ìtò kìí sọ̀rọ̀ yẹn tá ń sọ yìí ó lè jẹ́ al-Qur'an lọ́wà ó sì lè wà nínú hadith Annabi sallallahu alaihi wasallam bákan náà tó jọ́rọ̀ yẹn tá ń sọ yìí ó lè jẹ́ al-Qur'an lọ́wà ó sì lè jẹ́ hadith Annabi sallallahu alaihi wasallam lọ́wà kò yíra nìkan àmọ́ àwọn èèyàn tí ò ní kan ṣe láwùjọ wa yìí tàbí àwọn onífẹ̀ẹ́nú tó ń pera wọn láàfáà tẹ́bá ti wá sàlàyé nǹkan fún ọjọ́ bá ti ní súnnà ní pé súnnà nẹ́bí ló ní àwọn ọlọ́run ti ẹ̀ṣẹ́ o mo ṣe rò pọ́nra èèyàn ni àti súnnà ní ẹ̀dá ọ̀rọ̀ bà sí ẹ̀dá pàápàá ní súnnà nẹ́bí rábìlẹ̀ ṣẹ̀rò pé gbà tí òbí bí bá lè kọ́ra ní o mo jẹ́ rò pé ọlọ́run ṣe o èmi ẹni ló bá dá sí ọgbà ládá ẹni tí ọba sì dá sí òun gbà ládá àrú
yóò bá bẹ́ẹ̀ dànù kò nídìí ládàá sí ẹ̀ lọ kò nídìí ládàá kò yíra ẹni ọ̀dà ẹgbẹ́ bí afá kan náà afá súnà ilẹ̀ Yorùbá wáyé náà ni bàtọ́lẹ́ máa ṣàlàyé irú àwọn sílẹ̀ akáyọ̀ wọn rí báyìí ó ní ọ̀rọ̀ wọn dà ẹgbẹ́ bí ẹni tó lọ ra mọ́tò wọ́n ní àfá yẹn tiẹ̀ wá ná kí ni ó lè mú mọ́tò máa rìn náà wọ́n ní ẹ́ńjìnì náà ni àti táyà ọ̀tá ẹ̀fọ́ ń sun ẹ̀ dànù kìdí kò ní kí mọ́tò máa rìn àrí wọ́n ní kò ní kí mọ́tò máa rìn ó ní ẹ̀fọ́ dànù ẹ̀bùnà fún ẹ̀kọ́ wọ́n ní bàbá ti ní gbogbo àlálẹ́ ẹ̀fọ́ dànù tàbí ọmọ rẹ̀ bí alẹ́ tẹ́lẹ̀ àwọn tí kìí kọ́ ọyọ́ ìgbò sí ìgbẹ́jú sílé ìyẹn gbọ́dọ̀ àwọn ìyàwó ìlú ẹni bá àwọn ẹ̀kọ́ gbogbo títì náà dànù nínú gbogbo ẹ̀ wọ́n ní ká máa yọ́dà àwọn ẹ̀kọ́ kaba wọn búùtù kí ni yẹn ṣe ẹ̀yọ́ dànù bọ́lẹ̀tì kọ́ ẹ̀yọ́ dànù tó bá gbé ní ọkọ̀ báwọn ń dé ká kí làwọn èèyàn pè wọ́n lọ ya wèrè àpójúwé rẹ̀ dáadé àpójúwé ẹni tí sọ pé súnnà ò kò àpójú ọ̀dọ́ pé súnnà wúlò ní ẹ̀sìn kódà kọ́ jẹ́ tí è sọ̀rọ̀ yẹn súnnà ilé tí è sọ̀rọ̀ yẹn ló kù kò rí rẹ̀ lùkọ́ yẹ́ pé ilé tí è sọ̀rọ̀ yẹn ni ká tó máa sọ pé àwọn ilé táwọn wí fún ọ̀yí àwọn ọ̀rọ̀ yẹn ní tọ́jú tí èèyàn bá sì ń jìyà lórí ẹ̀ akẹ́ńsàlàyé súnnà ni àṣìdèdè àgbọ́yé manhum ahli sunnati wal jamaa'ah ṣùgbọ́n àwọn ọ̀gá ń bẹ pé gbégbà bá ń kọ́ sàlàyé ẹ̀ báyìí àwọn èèyàn ń fi àtìgbọ́ ní nǹkan sàlàyé ṣòro àìsù ṣùgbọ́n àwọn àtùkọ̀ ha ní tẹ́kùn ní súnnà ni ẹ̀ ní tí ò kí ń sọ ọ̀rọ̀ yẹn lọ́dọ̀ àwọn àtùkọ̀ ha ṣùgbọ́n lọ́dọ̀ àwọn muhaddithun ọ̀dọ̀ àwọn afọ́ ní hadith ní tẹ́kùn ní súnnà òun náà ni ma udifa ila an-nabiy sallallahu alaihi wasallam min qawlin aw fi'lin aw taqrir gbogbo ọjọ́ ti tí a fi kí rẹ̀ kú dọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ Ànábì iṣẹ́ yìí Ànábì ló ṣe nǹkan yìí wọ́n ṣe níjú Ànábì sallallahu alaihi wasallam Ànábì ti fẹ̀rẹ̀ ní Ànábì ìsàkó súnnà nìyẹn lọ́dọ̀ àwọn afọ́ ní hadith súnnà nìyẹn ṣùgbọ́n lọ́dọ̀ àwọn afọ́ ní usulu dì kọmọ sọ pé súnnà gbogbo ẹ̀sìn pátá làwọn gbà lérò pẹ̀lú ẹ̀ gbogbo ẹ̀sìn làwọn gbà lérò pẹ̀lú súnnà pàápàá jùlọ àwọn usulu dì làwọn gbà lérò pẹ̀lú súnnà àwọn ìpínlẹ̀ ẹ̀sìn kò yí ráyè náà kọmọ sọ pé manhum ahlu sunnati wal jama'a orúkọ kan ni tó jẹ́ sí wípé mímọ̀ jẹ́ orúkọ yìí nígbàtí fitna ṣẹlẹ̀ nínú Islam orúkọ yìí di ọ̀ranyàn lórí gbogbo ẹni tí bá fẹ́ nà Nabi sallallahu alaihi wasallam ayatasamma bi hadha al-ism wọ́n máa jẹ́ orúkọ yìí torípé yẹn ni máa bèèrè wípé lásìkò Ànábì tí wọ́n jẹ́ àlùsùnnà àwọn ọ̀jẹ́bẹ̀ lásìkò àwọn sàhábà tí wọ́n jẹ́ àlùsùnnà àwọn ọ̀jẹ́bẹ̀ onítorí náà kọ́ àlùsùnnà dídá rẹ̀ ẹ̀rọ ń gbọ́dá ẹ̀rọ sọ́rọ̀ àjọ kan sọ́rọ̀ àìlágbọ̀ orí ẹ̀sìn lọ́wọ́ àwọn ilẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ló ti jẹ́ pé wáyé pé orúkọ yìí padà máa bẹ nígbà tí fitna bá ṣẹlẹ̀ lásìkò Ànábì sallallahu alaihi wasallam kò sẹ́ni tó ṣe ìsìláàmù tí èrè jápá Ànábì ní tẹ̀lé sọ́ṣùwàlálá kò sẹ́ni kàkà tó ṣe ìsìláàmù tó wà jẹ́ sí pé ìlànà ẹnìkan tó yàtọ̀ fún ìlànà Ànábì sallallahu alaihi wasallam ní ọmọ wa lù láti ṣe ìsìláàmù torí pé gbogbo àwọn tí wọ́n ń ṣe ìsìláàmù lásìkò Ànábì tí wọ́n jẹ́ àwọn èèyàn ńláńlá kò sẹ́ni tó dá ìlànà ti ẹ̀ gbé kalẹ̀ lọ́tọ̀ pé káwọn ti tẹ̀ lọ́wọ́ bá ẹ̀rí mi gbọ́ dáadáa nígbà tí ò fi sí ẹnì kankan tí ó ṣe Islam
lásìkò Ànábì sallallahu alaihi wasallam àbí tí ó máa ṣe ìjọsìn lásìkò Ànábì sallallahu alaihi wasallam láì lo ìlànà Ànábì wọn ní hájà tí àti pẹ̀lú àwọn alùsùnnà náà ni wọn ní hájà àti pẹ̀lú àwọn bẹ́ẹ̀. mùsùlùmí ni wọ́n máa jẹ́ ṣùgbọ́n àwọn mùsùlùmí gbà ẹ́ tó bá ní mùsùlùmí ní wọ́n gbà ẹ́ tó bá ní mùsùlùmí ni èyí ò ti tó láti jẹ́ pé wà pé alùsùnnà ni torí pé wọ́n ní ṣe Islam wọ́n ní ìlànà ẹ̀nà kẹ́kẹ́ láti jẹ́ ìfọlọ́ọ̀bá àti ìlànà Nabi sallallahu alaihi wasallam ẹni tí bá ní ìlànà Nabi sallallahu alaihi wasallam láti fi jọ́sìn fọlọ́ọ̀bá ní pé ní alùsùnnà bẹ́ẹ̀ láti tọ́ àwọn sàhábà náà. àmọ́ Nabi sallallahu alaihi wasallam ti jẹ́ pé wọ́n yí pé àsìkò kan ń bọ̀ tí fitna ó ṣẹlẹ̀ nínú Islam àsìkò yẹn ni ìjẹ́ ahlu sunna dọ̀rọ̀ yẹn ní ìwérí. tí èèyàn bá sọ fún wa pé mùsùlùmí lòun báyìí kò ní sí ìfẹ́ wa lọ́rùn á tẹ̀mọ ìlànà olùgbèsè Islam rẹ̀ sah wala la náà tó fitna ti ṣẹlẹ̀. hadith wa pọ̀ lórí eléyìí báyìí Ànábì sallallahu alaihi wasallam tó fi ṣàlàyé Ànábì sallallahu alaihi wasallam hadith gbajúmọ̀ dára tó gbá ti màná ni hadith ọlọ́run kọ́ tí ma wọ́n kọ́ lò máa fi gbogbo hadith yóò máa fi ṣàlàyé hadith yẹn ni insha Allah ó ní hadith al-iftiraq hadith pé àwa mùsùlùmí á pè ṣe mọ̀ pé àwa mùsùlùmí á pè yìí sọ̀rọ̀ tó kò ṣẹlẹ̀ lásìkò Ànábì sallallahu alaihi wasallam Ànábì ń fún wa ní khabar Ànábì ń fún wa ní ìró nípa nǹkan tí ó ṣẹlẹ̀ lẹ́yìn tó ń bá kú tán nínú àwọn fitna tó ṣẹlẹ̀ sí mùsùlùmí ó ní al-iftiraq àwọn mùsùlùmí kò yẹlẹyẹlẹ ilé ìṣe ìṣẹ̀lẹ̀ lásìkò Ànábì sallallahu alaihi wasallam. nítorí táwọn mùsùlùmí bá pín lásìkò Ànábì ìjọ wo ni wọ́n lọ bá lọ séjọ àbúgbà sí ìrọ̀lọ́ bá lọ ni tábà tí wọ́n sọ fún òun lórí yín sẹ́mọ tó wọ́n pín lánàá ní tánàbí òrè àbá tí ó ti máa jẹ́ mùsùlùmí. táwọn aláwọ̀ àkọ́kọ́ gbẹ̀sì tí ń ṣe wá tí ẹ̀yin ìjọ àbúgbà sí rí bẹ́ẹ̀ ti ń ṣe lọ àkídà tí ó rí ẹ̀yin ìjọ ọmọ àkídà tí ó rí sọ̀rọ̀ pé ẹni tí ò bá fẹ́ ṣe rí burúkú kò gbọ́dọ̀ bá wọn dẹ́rú ẹ̀wò. Ànábì sallallahu alaihi wasallam sọ pé iftaraqatil yahudu ala 71 firqa. Ànábì sallallahu alaihi wasallam sọ pé àwọn Yahudi wọ́n pín sí ọ̀nà 71. وافترقت النصارى على 72 فرقة أو نصارى وكريستيان أو كسونا 72. وستفترق هذه الأمة على 73 فرقة. أنا بني إجونا نبي نوع عقل أو غير. وستفترق هذه الأمة الاستقبال ليه أنا أقول لك الاستقبال إن شيء قد أصل لجواجنه وستفترق هذه الأمة أنا بني الأمة مينا قد واقف على 73 فرقة أو واقفون 73 كلها في النار إلا واحدة. أنا بني جرب بوجهه قطع إلى من والله بوجهه إلا واحدة àyàfi ọkàn ṣoṣo. ibi tí a lè súnmọ̀ ti jáde rẹ̀ o àyàfi ọkàn ṣoṣo náà ọká tó lọ sí ilẹ̀ ọkàn yẹn kí lànàbì ní yóò pẹ̀ àkídà lànàbì ní yóò pẹ̀ àkídà ẹ kíyèsí dáadáa ẹ má jẹ́ káwọn èèyàn tún kí ní kìkútù fún
kìí tó kọlà lẹ́bí ní ó pẹ̀ tó bá yẹ kó kọlà lẹ́bí ní ó pẹ̀ ó ti kọjá 73 àbí kódà nílò ọ̀rọ̀ ó ti kọjá 73 àlẹ́bí òsì ní parọ́ láíláí ọ̀rọ̀ àlẹ́bí òsì ní mẹ́ta láìsẹ̀ gẹ́gẹ́ bó ṣe wù ní torí pé ọmọ yẹn fi kò àìlè hawa ẹ̀yìn ìlà wà fún yóò kìí sọ̀rọ̀ pẹ̀lú àlẹ́bí sọ wá sí ìtọ́nà ọba àdékẹ́lá sí ẹ̀rẹ́fẹ́ sí ló ṣe kẹ́ni o ló ń gbé jáde àkídà àlẹ́bí ní òkú sí 73 àkídà kìí sorúkọ tó jẹ́ pé ẹlẹ́gbẹ́ kò ń sorúkọ lọ́dún ní ẹlẹ́gbẹ́ o gbogbo ẹnikẹ́ni tó bá yẹ pé kírípọ́ sọ̀rọ̀ àwọn ló kọ wọ́n ti jẹ́ lẹ́gbẹ́ kò mọ̀ nǹkan tó ń pè ní ahlùsúnnà kò gbàgbọ́ yìí àkídà ahlùsúnnà manhajù ahlùsúnnà kò yé àkídà yẹn àti manhajù yẹn láti mọ ẹlẹ́gbẹ́ pé ìwọ́n ti jáde kó ní ahlùsúnnà nítorí méjìlé tó tó irú àkídà tó léyìn àwọn ahlùsúnnà ò kéne irú manhajù tó ń tẹ̀lé yìí ahlùsúnnà ò ké ń tẹ̀lé ọba àmọ́ sọ̀rọ̀ ààrẹ lóko kankan ẹlẹ́gbẹ́ ni ó ti wà náà wọ́n tẹ́rọ̀kù bọ́ọ̀lá nínú àwọn 72 tánẹ́dì ni yóò sófò yẹn kọ́nà ọkọ̀ sọ wà fún yẹn ó ti wà nínú wọn yẹn tàbá ti lè rí àkídà rẹ̀ àbárí manhaj rẹ̀ tó bá ti lè yàtọ̀ sí sáàlù sunnah wal jamaa'ah nínú àwọn 72 yẹn ààyè nìkan tí ó mìíràn àkídà tó jọ orun tó mú àwọn ààrẹ nìkan tó lè sọ́ọ̀ṣì wà lẹ́lá wallahi ààrẹ nìkan tó lè ò láíláí àyàfẹ́ni tí ò bá gbọ́ àkídà yìí nìkan lẹ́nu kó sọ̀rọ̀ tó yapa sí al-sunnah wal jamaa'ah ọ̀rọ̀ al-sunnah lẹ́ẹ̀lẹ́ mẹ́rin bí tó bọ́ sínú ọ̀rọ̀ àkídà tó yapa sí àkídà tó al-sunnah wal jamaa'ah ẹ̀rí pé ọ̀rọ̀ tó sọ yìí ó ṣe déédé wọn àwọn àkídà báyìí wọ́n máa ń sọ̀rọ̀ kàwáì sọ̀rọ̀ àkídà tí wọ́n bá máa ń sọ̀rọ̀ nǹkan bẹ́yẹn ibẹ̀lẹ́ lẹ́mọ́ ẹlẹ́gbẹ́ mi tábà ní ẹgbẹ́ òun ló kú sí ẹni kú sí ẹgbẹ́ báyìí tí pé àwọn náà máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí àwọn náà nílò rí báyìí àwọn náà máa ń lo manhaj báyìí sọ́ọ̀ṣù wà lálá náà ẹ̀jẹ̀ ká jìyàn mú dáadáa torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí nínú àwọn tó ń pèpè tọ́láwọn ń pera wọn ní alùsùnnà tọ́láwọn ń pèpè alùsùnnà wọ́n ti pe ọ̀pọ̀lọpọ̀ ẹni tí òfin fi ẹlẹ́gbẹ́ wọ́n ti pè wọ́n lẹ́lẹ́gbẹ́ nítorí bẹ́ẹ̀ kẹ́lẹ̀ ọ̀njẹ́ ọkọ̀ ọ̀dẹ̀lẹ́gbẹ́ ni ẹ wá béèrè ibi tó wọ́n ń fi ní problem ni pé òkè ọ̀dà àgbà bẹ́ẹ̀ sí pé wọ́n dẹ̀lẹ́gbẹ́ àbí ẹ̀já nítorí àgbà ẹgbẹ́ wò ní kálẹ̀ wọn náà tó sálẹ̀gbẹ́ sálẹ̀ ọ̀nà àìgbé yẹn bá sọ pé èèyàn dẹ̀lẹ́gbẹ́ àní mọ́ ẹgbẹ́ tó kó sí ni àìtọ́ wá bí ilé ìrìkì ìrànlọ́ dẹ̀lẹ́gbẹ́ lásẹ́fẹ́ ní ẹgbẹ́ òun kí wá ní káàkiri wá sọpọ̀ dẹ̀lẹ́gbẹ́ náà ni ó dẹ̀ fi dì náà ni ẹ̀sọ́ ẹgbẹ́ bá sọ̀rọ̀ sí kaka wọ́n mọ̀ sọ̀rọ̀ sí bò kí ó ta gidi nítorí tó bí ṣe lọ́wọ́ ni ọgbọ́dọ̀ fún ẹ̀ beyond reasonable doubt àbí sínú náà bá tún tó nífẹ̀ẹ́ mú ní ìgbọ́rọ̀ bá tó lọ́wọ́ rẹ̀ gbá lọ́wọ́ rẹ̀ báyẹn ọ̀rọ̀ káàkiri ti ṣe náà wà láwọn yìí ń káàkiri fi ọmọ nǹkan tó sọ yìí ṣe àrífì ṣe ń gáfọ̀ ẹjú ká sọ́ra dáadáa àkídà lálẹ́bí ní yóò kò sí zọmọdé tẹ́rẹ̀ وستفترق هذه الأمة على 73 فرقة alábi ní àlùmọ̀ ni yóò kún sí 73 tẹ́rí ṣe tó yìí fitna ni alábi wá ní kullu ha fi náà illa wahida ìsàlàyé alábi ní gbogbo wọn yóò wọ́n náà àfẹ́ ọkùnrin ṣe àwọn sàhábà wá bèèrè jọ ẹ̀ náà wọ́n ní man hum ya Rasulullah àwọn wo làwọn ẹyọ fẹ́ yẹn ní ìjísí ọlọ́wọ́ bá alábi sallallahu alaihi wa sallam ó ní humu jama'a ẹgbàwá kan yẹ ó ní hum aljama'a àwọn ní aljama'a ẹgbàwá kan yẹ ẹgbàwá mi wá sàlàyé tán pè ní aljama'a yẹ fún wa ó ní man kana ala ma ana alayhi al-yawm wa ashabi ẹnikẹ́ni tó bá wà lórí nǹkan tí ní ànábì wà lórí ẹ̀ lónìí àtàwọn sàhábà mi àwọn yẹn gẹ́gẹ́ ní al-firqatu an-najiyah ibi tó kọ́ ẹ ti jáde nìyẹn ó kọ́ méjì ló jáde yìí báyìí al-firqatu an-najiyah wọ́n ń sùn wọ́n bẹ́ẹ̀ wọ́n ń pè fírqọ̀ yìí bẹ́ẹ̀ li'annaha
hiya allati tanju minan nar ìtò pé òun ni fẹ́rẹ̀kọ̀ tí ó là kún bí iná tàbí ń pè ní ẹ̀rìpá ní sallallahu alaihi wasallam ní gbogbo wọn wọn ẹyọ kan ní wọn là kún ní wọn náà rí so àlẹ́bí ẹyọ kan tí ó là tí ò ní wọn lẹ́yìn nínú àwọn fẹ́rọ̀ nínú àwọn ogun fẹ́rọ̀ kò yí ẹyọ kan tí ò ní wọn lẹ́yìn ní fẹ́rọ̀ kan al-firqatu an-najiyya nítorí pé yóò là yẹn lọ́pẹ́ pé ní an-najiyya tẹ́tí pé nínú hadith Ànábì sallallahu alaihi wasallam ti múrùkọ̀ ìbáyìí bákan náà ibẹ̀ náà ti mú ahlu sunnah wal jama'a nítorí pé Ànábì ní man kana ala misli ma ana alayhi al-yawm ajẹ́kú man kana ala sunnati rasulillahi sallallahu alaihi wasallam fa huwa ahluhu man kana ala sunnati rasulillahi sallallahu alaihi wasallam fa huwa ahluha ahlu sunnah ahlu sunnah nígbà Ànábì man kana ala misli ma ana alayhi al-yawm ẹni tó bá dẹ̀ ń ṣe nǹkan á ní áhùlù ẹni tí ń ṣe nǹkan ẹ̀ àbẹ́ẹ̀kọ́ ni á ní àbí ó ní ahlul bayt ẹni tó bá jẹ́ ẹni tí ń ṣe nǹkan ó ní áhùlù rẹ̀ ni kò ní bá ní gbé huwa min ahli bayti inú ọ̀rọ̀ alẹ́ mi lọ́wọ́ àbẹ́ẹ̀kọ́ ni so Ànábì yẹ jẹ́ pé wáyé pé man kana ala misli ma ana alayhi al-yawm ẹni tó bá wà lórí nǹkan tí Ànábì sallallahu alaihi wasallam wà lórí ẹ̀ lónìí nígbà Ànábì sallallahu alaihi wasallam bá ti ń ṣe àbọ́bá sọ lẹ́nu àbọ́bá ṣe níwájú ẹ̀ sí ìtakò láńpẹ̀ ní kíni láńpẹ̀ ní sunna àbí ẹni tó bá wà lórí nǹkan yẹn tí náà wá jẹ́ ahlu sunnah wa ashabi àtàwọn sọ̀hábà mi tọ́bọ̀ wà lórí kàtàwọn sọ̀hábà nìkú àwọn ni al-jama'a àwọn ni as-sawadul a'zam na'am man kana ala misli ma ana alayhi al-yawm wa ashabi wal jama'a li ajri ahli sunnati wal jama'a orúkọ méjì òun ni àwọn afáfà yọ nínú hadith yẹn ó ti wá di ọ̀ràn ẹ̀yà nígbà tí fitna yẹn tẹ̀lẹ̀ kí èèyàn máa wá jẹ́ ahlu sunnah wal jama'a ẹ̀rí bí mo sọ wípé lásìkò Ànábì wọn ní bùkátà sí ká jẹ́ ahlu sunnah lásìkò àwọn sàhábà wọn ní bùkátà sí ká jẹ́ ahlu sunnah nítorí wípé irú nǹkan tí yóò ṣẹlẹ̀ tí yóò fi sọ di ọ̀ràn ẹ̀yà kí èèyàn máa jẹ́ ahlu sunnah kò ṣẹlẹ̀ ńgbà yẹn ó ti sàlàyé yẹn síwájú àbí ó dẹ̀ ti clear àyàfi fẹ́ni tó bá fẹ́ lò fẹ́nu lọ́yà kù torí pé ẹni tó bá fẹ́ lò fẹ́nu kò sí bí ẹ̀ ṣe ní sàyẹ̀yẹ tó kò lè yé torí pé kò fẹ́ gbọ́ yé ni ọ̀mọ́mọ́ fẹ́ gbọ́ yé ìkẹ́lẹ́ ìrọ̀ bá dẹ̀ tí mọ̀mọ́ fẹ́ gbọ́ yé kò sí ilẹ̀ yẹlẹ wí tó yọ̀mọ̀ nínú kò clear náà ni ọ̀rọ̀ náà kò tí clear kò clear fẹ́ ọ̀rọ̀ tẹ́sán yẹn ṣé bá ní kò clear kò fẹ́ kó clear ni sọ ọlọ́wọ́ bó sànà wa ọlọ́wọ́ sọ̀rọ̀ fún mi tẹ̀lé náà kálíbà wa mọ̀ yí pé Ànábì sallallahu alaihi wasallam ti jẹ́ kó yọ wípé àwọn kan máa bẹ̀ tí wọ́n máa jẹ́ ahlu sunnah Ànábì sallallahu alaihi wasallam tó sọ hadithu gbajúmọ̀ ti gbowó náà mọ̀ náà ní bákan náà Ànábì la tazalu ta'ifatu ظاهرين لا تزال طائفة من أمتي ظاهرين الحق أنا بني أو طائفة أو فرقة ونية ونيدو من الأمة لي أتوى في أو طائفة كما هو من الأمة النبي صلى الله عليه وسلم ولكن ميزة ولكن ظاهرين على الحق وما بوري أو وطا lórí òdodo ni òdodo ni wọ́n máa jìnnú ní gbogbo ìgbà èyí tí wọ́n gbajúmọ̀ pẹ̀lú ni wípé ẹ̀sìn gbogbo lọ́wọ́ látọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam láfẹ́ṣe kí òdodo nípa ti ń ṣẹlẹ̀ yìí la yadurruhum man khalafahum wala man khadhalahum
hatta ya'ti yawm al-qiyamati wa hum 'ala dhalik. Ànábì ní gbogbo ẹnikẹ́ni tó bá yapa wọn kò ní lè ka burúkú kan bá wọn ẹni ní ìlà kankan lè kó bá wọn ẹ bá yapa wọn jù bẹ́ẹ̀ lọ wọn bá kéré ló ń kà zọ́ọ̀mìrì náà ṣá gbogbo àwọn ìlú náà wà kódà wọn bá àmọ́ ju méjì lọ́nà òun. àwọn ẹ̀rọ ọmọ òun gbọ́ títí wájú wá ń báyìí títí ẹ bá rí bẹ́ẹ̀ ò sí wàá nù wọn ni kí ìsara rẹ tó bá wà nù wọn wallahi 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 wà lè borí ẹ̀ láíláí. náà ìwọ ni kí ìsara rẹ kì í ṣe hadith Ànábì sallallahu alaihi wasallam ìwọ fúnra ara rẹ ló fi dúró ẹjẹ bá Ànábì sallallahu alaihi wasallam tó yípa wọn yóò rí. ṣé bá yìí fún pẹ́kún náà kò ní borí nìkan àtò sínú sínú ọlọ́wọ́ bá kò sí yìí báyìí fún. Ànábì sallallahu alaihi wasallam sọ pé gbogbo ẹnikẹ́ni tí bá ń yẹ pẹ̀rọ wọn ní lè kó nira bá wọn ẹ̀kọ́ ń ṣe ra yìí ẹ̀kọ́ mọ̀ ṣe ra yìí ìgbà míì ẹnu ní olóhùn fẹ́ takọ́ àdìsúnà fún fún rẹ̀ gẹ́gẹ́ níbi ìpolówó àdìsúnà ọ̀la wọ́n fẹ́ takọ́ àdìsúnà ni o àwọn òun ti tàrà bẹ́ẹ̀ ó sì máa mànà àwọn òun ti tàkàrà báyìí ó sọ pé kí ló ṣe rí nìyẹn ẹjọ́ àwọn náà ṣẹlẹ̀ wádìí àwọn táwọn yìí àláì ṣẹlẹ̀ rí ha lọ́jọ́ wá ọ̀ ìṣẹ́jú báyìí lọ́jọ́ wípé rí àìmọye lùmí ìtọ́nà ọba ní káàkiri sàánú lọ bẹ́ẹ̀. àìbẹ́ẹ̀kọ́ ni ẹni tó ń kí ń polongo ẹ̀ òun rò pé òun fẹ́ ba súnnà jẹ́ ni kò mọ̀ ipò òun tó polongo súnnà sí ni. ṣé bọ́lá ọba ní ó ní kí Fíráúnà tó wu ànábì Mùsá tó ìjẹ́ pé ànábì Mùsá ilẹ̀ yọ padà wújọba rẹ̀. Fíráúnà sì mọ̀ pé ọmọ kan bọ̀ yóò wújọba àwọn ó sì lọ́kẹ́ máa pa gbogbo ọmọkùnrin táwọn ọmọ Ísírẹ́lì bá ti bí òun gan wọ́n ti wà lẹ́yìn Mùsá ọmọ Ísírẹ́lì ó ti mọ̀. pẹ̀lú àwọn òbí ìgbà mí ọ̀tá Islam ọlọ́run wà ní kẹrẹ́ tó máa lò ó gẹ́gẹ́ láti tó fi gbé Islam ga kò sì sọ́gbọ́n tó fẹ́ dá sí kò ní báyìí ó bá jẹ́ pé gbogbo ẹ̀ à ní problem tó bá ti lè jẹ́ òdodo ẹ̀rọ ìwòlẹ̀ fáyà tí ìbá ṣòdì lọ́yà kù ìgbọ́dọ̀ wọn àwọn àwọn ọlọ́wọ́ láíláí in tansurullaha yansurkum ọlọ́wọ́ bá ní tí ẹ bá ran ọlọ́wọ́ bá lọ́wọ́ ṣọ́rùkù rẹ̀ jawabu ṣọ́rùkù ní pé yansurkum ọlọ́wọ́ bá ló ń ṣe gẹ́lẹ̀ yọ́rẹ̀ iná lọ́wọ́ mọ́jì ọmọ ọmọ tó èyàn ara lọ́wọ́ bá lọ́wọ́ báwo láti ràn lọ́wọ́ bá lọ́wọ́ òun náà ni pé àwọn sha'airullah gbogbo àwọn àmì ẹ̀sìn ọlọ́run ká máa yí kó kú káwà fúnra wa máa ṣe káàdà máa gbèjì àárọ̀ lọ́wọ́ bá lọ́wọ́ yẹn yẹn sùúrùkù ọlọ́wọ́ bá wà ara wa náà lọ́wọ́ kí ni wọ́n sùúrù tọ́lọ́ wa lè yé fún wa ọlọ́wọ́ bá máa kán wa yóò fẹsẹ̀ wa náà ọlọ́wọ́ bá gbà wá láyè ẹgbẹ́ bí àdéhùn ọlọ́wọ́ bá sọ́wọ́lá وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا الله باني ẹ̀sìn tẹ̀yọ́nú sí ẹ̀ súnnà tẹ̀yọ́nú sí ẹ̀ ọlọ́wọ́ bá lè kẹ́lẹ́ òṣèkẹ́lẹ́ ọlọ́wọ́ bá lè kẹ́lẹ́ makana rẹ̀ fún yóò fẹsẹ̀ rinlẹ̀ tẹ́ máa rí ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìbẹ̀rù tí ń bẹ fún yín tẹ́lẹ̀ yẹ ọlọ́wọ́ bá lè kẹ́lẹ́ pa àwọn ìpẹ̀lú kéde pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ lójú ẹ̀mú ni pé ẹ máa sìn yẹ ọlọ́wọ́ bá ẹ máa ṣẹbọ pẹ̀lú yẹ ọlọ́wọ́ bá tí ẹ bá ti lè ń ṣe pẹ̀lú gbọ́lọ́wọ́ bá ọlọ́wọ́ bá lè kẹ́lẹ́ makana yìí wallahi 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 ọlọ́wọ́ bá makana àrùsùn náà alọ́sí wá àjọ north africa ní Sanchez central mosque Sanchez àwọn ìyàwó wí pé ẹ̀dàkùn ṣé mọ̀ mọ́sálásí ìṣe ní súnnà ni mo ní ìṣe ní súnnà kéṣe ní súnnà bó àmọ́ mọ́sálásí àwọn onísúnnà mi ni àwọn oníkíkà àwọn onísúnnà
táwa làwọn oníṣun nà mọ́sálásí wọ́n yà wọ́n lẹ́nu nílẹ̀ mo ní mo ti mọ díjà yín lẹ́nu mo ní díjà yín lẹ́nu pé ẹ̀ ń wò pé báwo la ṣe rí lẹ́tọ̀ ṣe ní mọ́sálásí wà láì wọ́n ní díjà yín lẹ́nu torí pé mọ́sálásí yìí mọ́sálásí jẹ́ ń takò sí náà wọ́n yìí ṣe ẹgbẹ́ gbòòrò sí yàrá mi ní bẹ́ẹ̀ tó ń wò yẹn bẹ́ẹ̀ ló ń jà ìlú náà lẹ́nu àwọn bọ́dà tí wọ́n ṣe ètò báyìí ṣe lẹ́kṣọ̀ ní mọ́sálásí yẹn wọ́n yìí sọ máa lọ́rọ̀ dèndé wọ́n jọ máa táǹkẹ̀ àwọn ń gbé táǹkẹ̀ yìí sí ìgbádùn mi o wọ́n ní ẹyọ ọmọ tàkíyèsí kéré kan yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́sálásí ńlọrin láwọn mọ́sálásí ńláńláńlá wàlláhì àwọn bọ́dà àwọn tí ń rí gbà láyé lẹ̀ ẹwọ mọ́sálásí ọlọ́pàá lọ́jà yà kò sí ìwà ní dáwà kàlàfíà ti lọ mẹ́ àwọn mọ́sálásí báyẹ̀ kò yíwà ní sí tí ó bá fi yá ní sí ẹ̀ẹ́kàn rí pọ́pọ̀lọpọ̀ àwọn mọ́sálásí ńlá yẹn ẹ̀ẹ́kàn rí páàlù sílẹ̀ náà padà kọ́ fún un ti dáwà ọmọ lọ́mbẹ́ tààrà ìtẹ̀kàn ni pé kásá dùn tó lè dùn ká má bẹ́ẹ̀sì wàláì tọ́jú tó ẹjọ́ àmọ́ gbọ́gbọ́ sí ájìwé ya ẹ̀yìn òkú bẹ bá ti gbọ́ sí àbí pé ẹjọ́ àmọ́ tó pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká ń sọ sí ọba yẹn ṣe ilé ìjọba ń gbọ́ àwọn àkókò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọ́láwọn èèyàn bá ṣe máa ń sọ náà lẹ́nu wàláì ṣe rí àwùjọ tí wà yóò gbàdẹ́ ìṣe sọ ẹ̀rìkẹ́ tó bá ẹ̀fún mi rí afá àgbáyé pé jìgbò lọ́wọ́ à ń ṣe ní mo ní èyí tí wọ́n ń ṣe àtúndì kàtọ̀bí àbọ̀ ní ọ̀rọ̀ ẹ̀sìn ẹgbẹ́gbẹ́ ìlú ní òní báyìí ṣe rí ọ̀rọ̀ tẹ́yìn sọ ní dídá yìí ẹ̀ tó bá jẹ́ pé ìdìbò ní ẹni mẹ́sàn ṣùgbọ́n lọ ní dídá yìí lọ́nà ọ̀dá ogbó wọn wọlé mẹ́ra kìí sọ̀rọ̀ fún nàlẹ́bìlà ń sọ ìsọ ìlú lẹ́nu gan nìyẹn ìsọ̀lú lẹ́nu nìyẹn ẹgbẹ́ ọ̀nà sára ìdè so àwọn ẹgbẹ́ mẹ́tọ́ pé kéèyàn bá ń gbọ́ yóò mú wá bí ìyẹn ló gan so kìí ṣe bí ká máa dọ́gbọ́ sẹ́ṣẹ̀ ọlọ́run bá kìí ṣe lè láti rí lọ́sọ̀rọ̀ ibi ká dúró ṣẹṣẹ lórí ẹ̀ṣẹ̀ ọlọ́run bá bọ́lá ṣe gbé wá yẹn gan ká mọ̀ sí gẹ́gẹ́ láti rí lọ́sọ̀rọ̀ olùfẹ́ nira tó tọ́ olùfẹ́ nira tọ́wọ́ ẹni ìṣáájú náà táwọn náà fi kí ní ìlọ́lẹ̀ náà ó nira táwọn náà tó fi lọ́lẹ̀ kò yẹ báyìí ló jẹ́ pé àmọ́ ń ka tíra nígbà míì àti ń gbọ́ yín táwọn bá ń ṣàlàyé nǹkan kan ẹ wo ìṣúlù sàlátà tá a máa ń kéèyàn àwọn mọ̀táìlì mẹ́rin kan lẹ́ńdẹ̀ tẹ́lọ ọyẹ kéèyàn máa aláì alákọ̀ọ́kọ́ alẹ́ẹ̀lì ẹlẹ́ẹ̀kejì alẹ́ẹ̀mẹ́lú bíhì ẹlẹ́ẹ̀kẹta àdáwà sí ilé ẹlẹ́ẹ̀kẹrin àtọ́bùrù alẹ́ẹ̀dàbí lọ kọ́mọ̀ nípa ẹ̀sìn ọlọ́run ó lọ kọ́mọ̀ nípa ẹ̀sìn ọlọ́run ó lọ kọ́ ìrọ̀lọ́run fẹ́rì ìtọ́lọ́ ọmọ fẹ́rì àìsọ́kàn tó dáa ní ilé tí ó dáa rí méjèèjì ló kọ àti ilé tó dáa àti ilé tí ó dáa ẹ̀ ó mọ̀ pé àwọn báyìí ìgbà ìsọ́kàn tí wọ́n lélẹ̀ àwọn báyìí ìgbà ìsọ́kàn tí wọ́n lélẹ̀ ibi tó ti yapa alùsùn náà lélẹ̀ gbogbo ẹ̀ ló mọ̀. àlàámẹ́lú bíi ọmọ wa ti sẹ́tọ̀ tó mọ̀ yẹn kí n kó kàn má lásán ò ní ti sẹ́tọ̀ wàláhì ìbálẹ́jọ́ gbúlọ́jọ́ fún yàtí ẹ̀bá mọ̀ nǹkan tí ò ti sẹ́tọ̀ kọ́nà kó sọ àtó rẹ̀ àdáwà sí ilé ò wá ní dákẹ́ ọmọ akókè sí ṣe rí tó bá yẹ kó bá mọ̀ lásán tó ò ti sẹ́tọ̀ tó kò pè sí wàláhì ayé ò nígbà òhun wúlò ayé ò ní rí ọ nígbà kó ọmọ náà ni ọmọ òṣè ẹ̀yìn náà àwọn aláàjì ṣe nínú tí báwọn náà jáde ń sàwúdí àwọn òṣè bá ṣe ń ṣe ìgbà ní ìwúlò níjọba tí ó pàdé láì ó nígbà mú wọn ẹ̀yìn náà wò tí ó wò sí wọn ni wọ́n tẹ́ wá wálẹ̀ àfáàdà sí ti sẹ́ndì kìíní kan sí ni ìmọ̀lẹ́ wọn sẹ́ndì sẹ́yìn náà kẹgbọ́ inshallah máa fún inú ìdí ń bàjẹ́ Allah inú ìdí ń bàjẹ́ ṣe báyìí bẹ́ẹ̀ pé táwọn ẹgbẹ́ sẹ́ńkì láti àwọn méjì ni wọ́n ti ń fi sẹ́gbẹ́ ọdún mẹ́jọ lòun ní lájúbù fi yẹn gẹ̀ ó ní àwọn ìgbà tó ń dé òun rí pé ṣé ìṣáájú òṣèlú ilẹ̀ àwọn abẹ́rẹ́ ti máa ló sáwọn bàbá dàgbọ́ lẹ́yìn ọ̀la ó sì wà lára àwọn afáàmì aláṣàlẹ̀ gàmbá yìí tó bá dákọ̀ rẹ̀ mọ́ dáadáa àwọn ará ọ̀dọ́ yìí tó lẹ́yìn
àwọn ará ìdíkẹ́ yìí dókítà ni ọlọ́run sàlọ́wà ọwá dìbà kan náà nítorí pé kò ló tó ké àbí ayé òun bú ọ nǹkan láti mọ́sọ̀ pọ̀ gbogbo tó ń ṣe òyìnbá lọ tó ń ṣe òyìnbá náà lọ́dà èyí yára rẹ̀ ṣe lóyìn náà lọ́dà ilé ẹ̀sẹ̀ bí ẹni nǹkan bá náà nù. ẹ̀yà lọ́ọ̀ọ́ wọ́n lè ṣe wá sí àwùjọ náà wá sí pé ọ̀làwọ̀n ẹ̀ kéré bíbá yé nù wàláì mo fọ́nà máa bọ́ra ayé òtútọ́ wàláì ayé òtútọ́ ọlọ́run bó sànù wa. ohun ikú ọmọ tó kọ́ òòlù òòkùn pè sí òòlù problem lọ́dọ̀ àwọn èèyàn àmọ́ tó bá fi lè lò ó tó ń fẹ́ pè sí wà á rí nira o èmi rẹ̀ kẹ́ lọ́wọ́ àti kẹ́ni àsọ̀bùrú àlẹ́ àjàfì ti sùúrù lórí gbogbo ìnira tó bá fẹ́ fa ọ lọ́sí ilẹ̀ rẹ̀ ti sùúrù mọ́ fara dà nira yẹn mọ́ fara dà kò yíra rí ju ìyẹn ló ń pè lẹ́ni ń tẹ́ ń pè lẹ́ni tó ń jí ọ̀nà tẹ́lẹ̀ ọba tàbí sọ́dọ̀ bá wọn sọ́dọ̀ lé. àmọ́ mo fẹ́ kí mo gbogbo ní ìlàwùjọ ọba jẹ́ pé wà àwùjọ táwa wà nínú ìlú ọ̀tọ́ Saudi Arabia rẹ̀ torí bí wọ́n bá ń sọ òde ní Saudi Arabia ìlú ọ̀gẹ́gẹ́ àwọn àwùjọ láìṣẹ́ tó pé àwùjọ tí àwọn tẹ́lẹ̀ wọ́n àwọn kan ti fẹ́ dé bẹ́ẹ̀ aláì kò rí àwọn yìí sílẹ̀ tábàdàpọ̀ Muhammad Abdul Wahab nìsín àwọn lọ́pọ̀lọpọ̀ àyè nílò ní gbèsè pé south bó ṣe rí àbẹ́rẹ́ kan àfáàlù sunna nìkan ní mandai Muhammad yìí torí pé kíkó yẹn jìyà lórí sunna ẹni tó jìyà yóò mọ̀ yìí lẹ́yìn bàtàdé máa ṣe tó kéré sí ẹbọ Muhammad Abdul Wahab ẹwà àtìgbà tó ti kú títí di sí àwọn onídìí àti ìlú ọ̀sẹ̀ tó gbé ọ̀rọ̀ yìí sókè ẹjọ́ ìrọ̀dá wa yìí àwọn ọlọ́wọ́ bá àlejò láti ṣe Saudi náà ṣe lílà Saudi yẹn lọ àwọn onídìí àyílẹ̀ ní jàǹfààní Saudi yìí o wọ́n ń jàǹfààní Saudi táwọn yìí láwọn onídìí àyè o wàláì ara wọn jẹ́ ẹlòmíì jẹ tó wà ní àǹtọ̀rí ìrírí mubashir àǹtọ̀rí ìrírí mubashara oúnjẹ àǹfààní Saudi kọ̀kà jẹ́ dàdá sí yìí oúnjẹ àǹtọ̀rí ìrírí mubashara kò ní màpá àǹfààní Saudi nìyí jẹ ẹ̀ tí ọ̀nà sáà nígbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú míì tí wọ́n ń ṣe dáadáa lókọ̀ ìsìláàmù yẹn Saudi lọ́wọ́ wa ẹ̀rẹ́ tẹ́lá lòun sábàbí ìgbàgbọ́ yìí ìsìláàmù wọn tí wọ́n wá rí àǹfààní tí wọ́n tòrò pé ìjẹ̀rọ àjẹ́ ti Saudi ní ti wà àǹfààní Saudi ẹ̀ ló ń jẹ kò yí ọ́ ní ẹwà wo oríṣiríṣi ilé ibi tí ẹwà wo bí wàláì níjọ́ kan àwọn Saudi wọ́n gbé ìtọ́jú ojú wá sí ọ̀sìtì zogolu náà specialist hospital iraq wàláì wọ́n ju wá sí ọ̀sán wọ́n ti operation fáwọn èèyàn lọ́pọ̀ operation cataract sẹ́mà sọ 55 ní 55,000 naira 30,000 naira 35,000 naira títẹ̀ tó ṣe nígbà ṣe wá rí àwọn ìwọ̀n tó wá ṣe báwọn dọ́tọ̀ ní ìdí fọ́nà rí wàláì mo ti lẹ́nu ẹ̀nìkan tó súnmọ́ ní dáadáa ráyẹ̀ fẹ́ pé operation cataract ojú òrí náà má dòwò nígbà tí ẹnìkan tó wá súnmọ́ ní gbẹ̀gbẹ̀gbẹ̀ tó náà wá jẹ́ àǹfààní ilé káwọn Saudi ṣe yẹn nígbà tí wọ́n jẹ́ mo dá ọ̀rọ̀ sí wọ́n náà ọ̀rọ̀ ẹ̀rẹ̀ mo dá ọ̀rọ̀ fún wọn jọ́ náà ti rà ilé ẹ̀rí táwọn ìfòwò náà àǹfààní bá ń mọ̀ nígbà yìí inú jíṣẹ́ gbàgbọ́ yìí ẹwù wọ́n tó ti àlú wọn tẹ́ nígbà tí wọ́n rí pé wọ́n tó wọ́n kẹ́kẹ́ ẹgbẹ́ mi dé mọ́ ó gbé gbàgbọ́ tó wọ́n kò lọ nìkan bá ti wá káàkiri gbogbo tẹ́sì yẹn tó ń sọ pé kò fọ́mù yẹn lọ́tọ̀ èèyàn káàkiri bẹ̀ lójúmọ́ àwọn dókítà wọn ni wọ́n gbé wá ẹ̀fẹ́ ọ̀nà náà àwọn òbí tó tó wá fún ilé ògùn lọ́fẹ̀ẹ́ ẹ̀sùn gba gíláàsì tó dá ní ṣe so tó bá gbẹ́ inú òwe ní Saudi dá àwọn bá jíbi àkédà Saudi ọ̀dà ọmọ ọlọ́wọ́ bó sọ àlọ́wà à ń sábò sílẹ̀ ara púpọ̀
sókè náà fàyọ̀ bẹ̀ ni pé ó lè nira díẹ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ ó lè nira wọ́n ta bá gbìyànjú ta farada ta dúró dédé wallahi alazim ọlọ́wọ́ bá lè kẹ́rọ padà makana wa ọlọ́wọ́ padà tí wá nílẹ̀ gbogbo àwọn ẹ̀yẹ́ tí pẹ̀lẹ̀ Saudi lónìí tó kàkà tó burú fún wọn tó ń dá fún wọn ni àwọn ẹjọ́ ń gẹ̀gẹ̀ wọn kàkà kọ́ dá fáwọn tó ń burú fún wọn sí wallahi ètò kàkà dá fún wọn tẹ́ ètò ń burú fún wọn sí aláwọ̀ yìí tó wọ́n bẹ tó yẹ pé wọ́n tún gba owó ní Saudi yìí wọ́n yìí tó ń gba owó wọn sì fẹ́ ń tako ìpòpò Saudi Arabia ẹ̀tí ọ̀nà tán àwọn kan tó ń bẹ̀rẹ̀ ẹ̀ o wọ́n wá gbé ọkọ̀ tó dáa wọ́n wá sọ ọkọ̀ lé ṣé ní wọn ní ọkọ̀ tó dáa ọkọ̀ gidi ọkọ̀ tí gbogbo èèyàn máa ń láìsí dáadáa yẹn ọ̀rọ̀ táwọn Saudi ọ̀n láìsí dáadáa wọ́n wá sọ ọkọ̀ lé ṣé wọn bẹ́ẹ̀ wàláì oníṣẹ́ fífì ni wọn ẹ̀yin èdè sọ pé ilé tí ń ṣe ìjọba nìyá àti ẹ̀dálẹ̀ kẹlọ sí yóò gbowó Saudi kẹlọ wà ó pé àwọn máa ń gbógbógbó bí o àti máa ń gbógbógbó ilé tí ń yẹ tẹ́ ń pè ní kìtàbù súnnà kan àrùn tí ẹ̀ ń pè ìgbẹ́rù jálẹ̀ ni ìwọ̀n pé yóò fi yé ní báyìí wàláì tẹ́ bá ń ṣe kí ní báwọn ọmọ ilé tí hábẹ́tì takọ́rọ̀ jù báwọn ilé tí báyìí ẹ máa gbógbó àwọn ọmọ ẹ máa tún fífí owó Saudi mẹ́tò ń gbà tọ́wọ́ àwọn ọkọ̀ ọlọ́pẹ́ nǹkan ńláńlá ni ẹ̀rù táwọn Saudi bá dé ọwọ́ àtúndíyàn gidi wàláì ìfọ́lọ́bàbúrà ẹgbẹ́ tí ó borí ẹgbẹ́ ọ̀pọ̀lẹ́ wàláì ìfọ́lọ́bàbúrà àwọn àfá Saudi àwọn àfá adájọ́ ti dá yíma méjì kan bẹ̀ẹ́ gbé wá láìpẹ́ yìí wọ́n ti àtàárí ti sí ní tí báwo la ṣe lè bá wa ṣe ìṣẹ̀lẹ̀ ayé papọ̀ táti lè bá wa gbé papọ̀ ìṣẹ̀lẹ̀ àlàáfíà wọ́n ṣe ní banquet hall ọ̀gá abitá orí ni olóngbé wọn káàkiri olóńdọ́jọ́ nígbà tó wá jí wọn dédé kí ẹgbẹ́ ọ̀sán wọn agbáwọn lágbàbọ̀ ẹ̀ǹkan ní ẹ̀gbọ́dọ̀ kọ́lẹ̀ ò ní kò fọ́ṣọ àwọn ọmọdé orílẹ̀-èdè tó kálọ̀ máa takọ̀ kọ́lẹ̀ èyí tí kọ́ ọmọ ń bọ́ tàpẹ́ ní lágbàwá tó wọ́n sì rẹ̀ mọ́ ọlá ẹjọ́ kúlẹ̀ ẹ̀ bá bá tọ́kọ̀ wọn tọ́ba lọ tẹ́yọ̀ máa láwọn fẹ́ bá wà sí ìmùlẹ̀ kọjá nínú ìwé kọjá tó ní báwọn lára bá ní torí káwọn ọmọ kọ́lẹ̀ fún wọn mùnẹ́tì sí lẹ́sẹ̀ wàláì ilé orí àpẹẹrẹ mùnẹ́tì sí tó clear tí èèyàn bá ti di mẹ́rin ní mùnẹ́tì sí ẹ̀pa mùnẹ́tì sí rẹ̀ kò sí ilé ọmọdé bí ìrẹ̀ fún tẹ́lẹ̀ fún mùnẹ́tì sí máláyé àbí irú ti irú àwùjọ ìlà wa yìí ṣùgbọ́n náà bó sànù wa náà ìdíkù ń bá lọ òun ní pé tí èèyàn bá jẹ́ni tí ó ṣe sùúrù lórí ẹ̀sìn ọlọ́ọ̀bà ní tẹ́lẹ̀ fún rẹ̀ àti rìn jìnà gan ibi tí a ti ń lọ àkànyà ní àwọn arìnjìnà ní ká yà sí òun ni wípé Ànábì sallallahu alaihi wasallam dípò ẹ pé àwọn kọ́ ìfàkà zahirina al-haqq zahirina ala al-haqq Ànábì sallallahu alaihi wasallam ní wọ́n máa borí lórí òdodo kò rí báyìí tó alábìnrin sàrìkìyà wọn ti dé gbogbo àwọn tí ń yẹpẹrẹ wọn gbogbo àwọn tí wọ́n yapa wọn ìwọ̀n ní tí wọ́n sì dáfẹ́ hàn alábìnrin sàrìkìyà wọn fi dé bó ṣe máa wà nìyẹn ẹ̀sìn yẹn ní ẹlẹ́ẹ̀kẹta kọ́ nìyẹn hadithi tó tún wọ́n ń bẹ ìyẹn náà gbajúmọ̀ dáadáa ìyàwó Aisha ló gbà wá fún àwọn Sahih Muslim alábìnrin sayakunu fi akhiri an-nasi unasun يحدثونكم بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم أنا بنيت واجياتي كبنياي àwọn èèyàn kan wọ́n jẹ lásìkò yẹn yuhaddithunakum bima lam tasma'u antum wala aba'ukum wọ́n máa sọ àwọn ọ̀rọ̀ kan fún yín nínú ẹ̀sìn tó gbọ́rí tí àwọn bàbá ayé ẹni ìṣáájú gbọ́rí tẹ́ wà nínú àkọọ́lẹ̀ tẹ́ lẹ́rìí ìwọ ọ̀rẹ́ ìṣẹ̀sọ̀ yìí fún sínú Qur'an lè fi rí ni ẹ̀ní níbẹ̀ sínú hadith lè fi rí ni ẹ̀ní níbẹ̀ ó káwọn sàhábà gbọ́rù kọ́lá ìrí ó ní pípẹ́ làkà àwọn sàhábà òbí pípẹ́ làkà àwọn sàhábà ò gbé ọlọ́run wà lẹ́kẹ́rẹ́ ẹ̀yọ̀rọ̀ burúkú ààrẹ ìbílẹ̀ tẹ bá ti rí àwọn yẹn pa ìyá fún ìyá ọ̀bù ẹ̀sọ́ fún wọn tẹ́rí tọ́bá ní ìyáàkà kalimatu tahdhiri ni
gbólóhùn tí lára máa ń lò láti fi sọ̀yàn lára nípa ewu nǹkan ni àrẹ́bìnrin ẹ ṣọ́ra fún wọn kódà ẹ ṣọ́ àwọn èèyàn lára nípa aburú wọn ẹwú jíjí àwọn nǹkan táwọn ń sọ lónìí fẹ́ pé àwọn sọ̀hábù ti ẹ̀gbọ́n rí rárá ẹ̀sùn ọ̀nà báyìí kéèyàn bá kí ọ̀rọ̀ àìlà ọba kí ọ̀rọ̀ sóbì yẹn wà tó máa yọ gbà aládẹ ọkàn ẹ̀dàkùn níbùrú ti rí kàná níbùrú ti kà náà yọ gbà aládẹ ọkàn ọba kí ọ̀rọ̀ àtọ̀bá àìlà aládẹ ọkàn alásàrì aládẹ ọkàn mọ́gbélì aládẹ ọkàn ẹ̀ṣáì aládẹ ọkàn àmọ́ tó bá ti sọ̀rọ̀ fàátì kan yọ gbà aládẹ ọgọ́rùn sọ̀rọ̀ fàátì tẹ́tẹ́lẹ̀ ó ju ọ̀rọ̀ lọ kéèkó tó ju ọ̀rọ̀ lọ nìkan ìrun gbójọ́ òní ẹgbẹ́ sọ̀láti fàátì ẹ̀yọ kan ìrun wákàtí márùn gbójọ́ ó túnmọ̀ pé èyàn kírun 100 èyàn kírun 100 tó ní ládẹ́rẹ́ ọ̀kan 100 100 àwọn ẹ̀kọ́ ni kéèyàn tó lè gbára láti sọ̀láti ń bolú ti rí yẹn náà wà láì kódà ọ̀rọ̀ ọ̀gbọ̀rí tó kódà ká máa lọ jìnà jẹ́ àwọn ọ̀rọ̀ adá máa ń wí nǹkan ọ̀gbọ̀n àwọn wa kò fẹ́ kò béèrè àbáwá jọ́ngọ́lọ̀ àbáwá fẹ́ lẹ́hà àbáwá àtàlẹ́ kòtò àbáwá kò fẹ́ tó fún wà láì àbíbo ilẹ̀ ti gbọ́n kò sẹ́ni náà ti gbọ́n láyé náà bí tí mo ti wá lọ ni pé alẹ́ ìsọ́lọ́ máa sọ́ra ti dé kó yé wa wípé fífúnà ó ṣẹlẹ̀ títí tí a bá ti wá ṣẹlẹ̀ yẹn gbogbo àwọn fúrọ́kùtà wí mùsùlùmí ní gbogbo wọn náà wọ́n mọ̀ pé ra wọn àìbẹ̀kọ́ lọ nígbà yẹn ó ti wá dọ̀rọ̀ ẹ̀yà ká mọ̀ lọ́dọ̀ ọ̀yàn wípé irú ìsìláàmù ni wọ́n ń ṣe yìí ìlànà wo ni wọ́n fi ń ṣe ìsìláàmù ṣe sí ìlànà tàbí àtàwọn sọ̀hábà àbí ìlànà ẹnìkan ìgbà yẹn ló ti dọ̀rọ̀ ẹ̀yà pé kéèyàn sọ pé alẹ́ من أهل السنة والجماعة أنا سلفي إنه سلفي منه إنه إلى أهل السنة والجماعة من كل إسلام شو هذا ibi tó kọ ẹ̀ torí pé àlẹ́ ìsọ̀lọ́ fún àmì tó pé nígbà tí fitna bá tẹ̀lẹ̀ àwọn tí wọ́n là àwọn tí wọ́n jẹ́ni tí ó là ń gbà ẹ̀ ó làwọn tó bá wà lórí ìlànà yìí ó fi yíra nínú ibi tí ẹ̀rí ti wá jáde nìyẹn ló fi jẹ́ pé nígbà tí fitna ṣẹlẹ̀ nítòótọ́ ó wá di pé ahlu sunnah wal jamaa wọ́n ti kéde wọ́n jáde gidigidi dára àṣírọ́pù bọ́ọ̀lá hadith kan tó ń bẹ hadith yẹn náà gbajúmọ̀ dára hadith wọn Irbad bin Sariya ni قل وعظنا رسول الله صلى الله عليه وسلم موعظة بليغة وجلت منها القلوب وذرفت منها العيون قلنا كأنها موعظة مودع ولا النبي صلى الله عليه وسلم تواجه على جوكا نواجه الدبوب وجلت منها القلوب وقال بما الزق nígbà táwọn ìgbọ́ wà sí ẹ̀ kí tí wà sí tẹ́yẹ wọn gbọ́jọ́ máa rẹ̀rìn láti tí ìrọ̀lá gbọ́ sí ìdẹ̀gbọ́ lọ́wọ́ bá tágbọ́ yẹ̀ sí ẹ̀ fi lékún oníwàásù kò rí láyé jù ọlọ́wọ́ mú sàánú aláì ọlọ́wọ́ mú sàánú wọn láwùjọ táwa yìí àwọn ti bọ́ sọ́wọ́ wà láì àwọn èèyàn ti bọ́ sí ọwọ́ èmi ti máa ń sọ pé àwọn èèyàn gẹ́gẹ́ náà ló ti fẹ́ bọ́ sọ́wọ́ jàre àgbàmọ́ ń ká ní àwọn èèyàn ni torí pé tó bá jẹ́ pé kò sẹ́ni tí ń pè wọ́n tó jẹ́ ọ̀nà gbogbo nísìn á sọ pé nígbà tí wọ́n rẹ̀ nìkan àti wọ́n tó jẹ́ ọ̀nà gbogbo ní àwọn ìgbìyànjú yóò máa gbogbo tó ń tún yọ kí pè wọ́n tó jẹ́ ọ̀nà gbogbo wọ́n wà lọ́mọ títí àwọn ẹni tí ń pè wọ́n lójú ọ̀nà àlọ́ yóò máa lọ lẹ́mọ́. òrùkó ti kárí káàkiri ní ìdìyàn àbá kan tí ọkọ̀ wọn ṣọ́ọ̀ṣì lọ́tún lọ táwọn ṣọ́ọ̀ṣì pè wọ́n invite ọ̀nà ṣọ́ọ̀ṣì aláàjì lẹ́yìn ìlú ayọ̀ mọ́tà ní ẹgbẹ́ tó kọ rẹ̀ àwọn afáàpì nínú church àwọn church wọ́n fún ní program kí church tó fún èèyàn ní program ẹni ẹ ti fi rí burúkú kalẹ̀ àdúgbò sáà bá wà church ti fún ní program láyọ̀ ọlọ́run
mùsùlùmí àti òun náà mùsùlùmí jẹ́ ẹ̀mí kan àwọn ọmọ táwọn pọ̀ mùsùlùmí jẹ́ òun lè pè é kódà bẹ́ẹ̀ bá lẹ́fẹ́ máa gbé lọ́sọ́lá tí wọ́n wọ̀ nígbà wà láì kámọ́tọ̀ kírísítẹ́nì ọlọ́run àpátápátá àwọn mùsùlùmí jẹ́ òun ní pè wọ́n kámọ́tọ̀ kódà bẹ́ẹ̀ bá dádúgbò wọn bá láǹfààní àti wú mọ́sálásí ìṣòro òwúkú àbí ẹlọ́gbèrè àwọn mọ́sálásí àdùsùn lẹ́gbẹ̀ẹ́ mẹ́lájú káàkiri ẹlọ́gbèrè tó ju wọ́n rí àwọn míì ó ti kalẹ̀ tán mọ́sálásí yóò tún nǹkan tó wọn kí kàjẹ́ bí káì nǹkan àbá sì mọ̀ ní orúkọ náà àwọn ìlú olówó akó bọ́ọ̀tù kọ́ra àwọn ìdílé máa lẹ́ṣọ́ ayé rẹ̀ ti bàjẹ́ rẹ̀ ó wà gbogbo àwọn ọmọ olùgbọ́ bá wà fún un pẹ̀lú àríṣẹ́ yìí tí ó tó wá dé ṣọ́ọ̀ṣì náà aláì ó ní ẹ̀yẹ ọmọ ẹlẹ́yìn kristi jésù sàánú yìí o jésù wàláì ó fi sọ pé jésù sì yanu ní ayé wọn èyí ò lásán ẹ̀bọ ni ìpín ẹlòmíì lẹ́yìn ọlọ́run àgbàdo tí ẹ̀rọ pé jésù lè sàánú ẹ̀dá tí ẹ̀rọ pé rí ìkẹ́ ẹni I want to pray in the name of Jesus ìdílé tó ń ṣèbú I want to pray in the mighty name of Jesus káwọn ẹlẹ́ ìdí sọ ojú ògbọ́n ẹlẹ́ ìdí ètò ètò ṣèbú sí kúkú lọ wàláì ọlọ́run sáré wàláì àwọn orí ìṣẹ̀lẹ̀ afá ìdíje àrí àwọn àfáàlù àwọn àfáàlù ọlọ́run sáré wàláì wọ́n wá tó sọ yẹ́gẹ́yẹ̀gá lọ ẹ̀mà àwọn tẹ̀wọ́n ló tó wá pàtẹ́wọ́ nígbà bá ju pọ́ǹtì kankan lọ tó dùn mọ́ àwọn ló tó wá pàtẹ́wọ́ láì nítorí èyí fún ẹ̀mí fún $100 million ẹ̀mí fún bá jẹ́ fún $100 million wá ní kí ọba ti lówó tó Dangote kọ lẹ́dẹ̀ rẹ̀ òní ìṣòrí yẹn kọ́ra bá mílíọ̀nù sí wa nígbà tá àbá kà fún ọ tó ní ìlà ọ wà láì ẹni ọ̀rọ̀ ìwọ́n láti wá ẹ̀rọ tí kò sí sẹ́rí àwọn èèyàn kéèkà máa ń jẹ́ kàmá fowó halẹ̀ báwọn èèyàn irọ́ ni káà bá ti ní bùkátà sí ọ tí ìbá ti ní bùkátà sí ọ ọ parí wọ́n àti owó ẹ̀ ọkàn jẹ̀jẹ̀ dànù lọ́sẹ̀ ló pẹ̀lú owó ẹ̀ ó wọ́n lọ́pù torí pé olówó lọ́wọ́ ìpè kò ní kí kò ní kó gbódùdó sàwọn fábílì àti wákò nípa gbódò tẹ̀ dànù ó kù gbọ́ wọn ni ó sì kọ́ mi kí ni wàhálà obìnrin jẹ jóúnjẹ lọ ẹjọ́ rẹ̀ náà obìnrin gbùdú mọ́tò lọ wọ́n sì wọ́n gun ọmọ tó lórí òfurufú wọn nìkan lọ́kọ̀ wá fún bẹ́ẹ̀ ni táwọn àti bèrè táwọn àti burúkú dára wa nítorí owó so bí dáa ti lọ ní pé Ànábì sallallahu alaihi wasallam ṣe wá irú àwọn iná mọ́ wá ṣe wá sí fáwọn èèyàn tó máa rẹ̀ rẹ̀ Ànábì ṣe wá sí ìbẹ̀rù náà tọ́ka gbà bàbá ọ̀fà ti lẹ́nu àlẹ́ ẹ̀yìn ojú àwọn ẹ̀sìn bẹ̀rẹ̀ sí máa dámi táwọn ń sun ẹkún látara wá sí káàlẹ̀ ṣe. Àlẹ́ ìbáàbò ló sáyà wá sọ pé qulna ka'annaha maw'izatu muwaddi' ó ní àwọn sọ pé wá sí ìjọ wá sí ẹni tí ń dágbére nígbà kó ní sídà ní wa máa ní wá sí tó ṣe rí àlẹ́ wá sí lágbára pọ̀ fa'ausina ìdá náàbì fi wà fún ìyà fún àsọtẹ́lẹ̀ fẹ́ẹ́sì tó bá lọ tán ìrún náà mẹ́jì mú tàbí ní sọ̀rọ̀ tó bá kú tán òkú tọ́ba yìí tọ́wọ́ wà láàrin wá sùn tí wàá lábá fẹ́ dé bá wa wọ́n lọ bèèrè wà lẹ́yìn àlejò sọ̀rọ̀ sọ̀rọ̀ àárẹ̀ ẹ̀kọ́ ni ìmọ̀tá lẹ́bí ọba sí iná wọ́n ti mọ̀ káwọn láǹfààní bẹ́ẹ̀ káwọn lọ́wọ́ bá òkú sọ̀rọ̀ lọ sàárè bẹ̀tù wà sí ìyà yẹn làwọn máa tẹ̀lé táwọn fi sọ̀rọ̀ nígbà táwọn ìgbà ti gẹ̀rẹ̀ ẹ wá wà sí ìyà táwọn ìdílé ká máa tẹ̀lé o ẹ wo ìtumọ̀ wà sí ìyà ni pé bí wọ́n ti fẹ́ ká gbàgbọ́ wà sí ìyà tí ìgbàtánà bí ìbẹ̀ láyé tí wàhálà bá tẹ̀lẹ̀ fáwọn sọ̀hábà àbọ́sẹ̀tọ̀ sọ́nà tàbí ọlọ́bá lẹ́yìn sọ̀rọ̀lá sọ́nà wọ́n ti wá mọ̀ pé àrẹ́bì ń dágbére àrẹ́bì ò ní sí mọ́ lélẹ́ yìí àwọn aláǹfààní ìbèrè direct máa látọ̀rọ̀ lẹ́yìn sọ̀rọ̀lá sọ́nà sọ àfẹ́fẹ́rẹ̀ fún afẹ́rẹ́ fún yẹn lálẹ́ kọjá àrẹ́bì wá pé òsì kò lè kápò àlọ́ eléyìí táwọn oníjọ ọ̀kan àwọn oníṣòfì àwọn ọmọ parí àrẹ́bì lójú ọ̀rọ̀ àti lójú ayé àwọn sọ̀hábà lẹ̀ka àwọn sọ̀hábà wọn àwọn ìwọ̀n wẹ́gẹ̀ lẹ́nu àrẹ́bì àwọn tí wà wọn ní dúdú wà láti
ìgbọ́dọ̀ yẹn tó sọ pé ó pàdé àlẹ́bí yàtọ̀ lọ́ta láàmàlẹ́mà mọ́ pàdé ẹ̀ lójú ayé ní kéde tó ní ẹ̀sẹ̀ máa ń fáwọn tó wà sí ìyàwó àti ìyá kí ni kí lè yẹn wúlò fún tí bá ti ní ìjìyà pàdé orí káàdì mọ́ pàdé tó sì fún ní sọ̀lá tó fa sí àbí gbogbo bùkátà rẹ̀ ó ti gbé síwájú àlẹ́bí òun ti gbọ́. ẹwọ́n àwọn ẹ̀sẹ̀ burúkú táwọn ẹ̀ ti lónìí yẹn àwọn táwọn ẹ̀ pè ní kéwù tó ń pè ní ìjọ lọ yẹn. àwọn sàhábà wá béèrè wípé ànábì ṣe wàsíyà fún wa ànábì ní usikum bi taqwa Allah àkọ́kọ́ wàsíyà ní pé ẹ̀fà yọ̀ lọ. sọ́rọ̀ ọlọ́ọ̀bá sí ànábì púpọ̀ ànábì máa kó sọ̀rọ̀ kékeré kó sì kó gbogbo nǹkan wá tátán. usikum bi taqwa Allah ìdọ́sẹ̀ ní taqwa Allah òun ni pé kí yẹn fi di ọmọ òdìdí rẹ̀ tí òfin ní bọ́ sí ìrìyà ọlọ́ọ̀bá ní tí òfin mọ òdìdí rẹ̀ ní kọ́kọ́ jẹ́ gbogbo àtẹ́kẹ́ ọlọ́ọ̀bá pààyàn tí yẹn máa ṣe ìrìn níbi ọlọ́ọ̀bá nínú tó lọ ní kí yẹn jìnà sí ìrìn níbi ọlọ́ọ̀bá tó kẹ́ ẹ̀ka fún àwọn ọ̀nà ẹ̀dá fún ó kó gbogbo ẹ̀sìn jáde òkú yá. àrẹ́bìnrin ẹlẹ́ẹ̀kejì wọ sọ́mọ ìwà tọ́ọ̀à wọ́n sí yà lẹ́bìnrin yẹn o tẹ́ wàá jẹ́ káyé ní dàrú ẹ máa gbọ́rọ̀ sí àwọn olórí yín lẹ́nu ẹ̀sìn máa tẹ̀ láfẹ́ wọn ilé ìbáyìí nínú manhaj al-sunnah wal jama'ah lọ́wọ́ as-sam'u wa ta'atu lil-amir wa a'immati al-muslimin al-barri wal-fajir wa man waliya al-khilafata wajtama'a an-nasu 'alayhi wa man 'aliyahu bis-sayf wa fi riwayah wa man ghalabahu bis-sayf hatta sara khalifatan wa summiya amira al-mu'minin. Imam Ahmad yẹn nínú usul sunnah manhaj al-sunnah wal jama'ah ní pé agbọ́dọ̀ máa gbọ́rọ̀ sí àwọn olórí wa lẹ́nu àtẹ̀tẹ̀ bá ń pa wá agbọ́dọ̀ máa gbọ́ àti gbọ́dọ̀ máa tẹ̀lé tí wọn bá ti pa wá láti ẹ̀kọ́ ya pàtó lọ́wọ́ láti Ànábì sallallahu alaihi wasallam kódà káwọn olórí wọn máa jẹ mùsùlùmí ẹ̀ tí ọ̀nà sáà kódà kí wọ́n máa jẹ mùsùlùmí agbọ̀rọ̀ máa tẹ̀ láti ọ̀rọ̀ agbọ̀rọ̀ tí o bá ti pa wá láti kékeré o tí o takùtọ̀ lọ́rọ̀ wa o ìjọba ní ọmọ dé kòtò máa dé kò yé máa dé wọ́n ní ọmọ gba ẹgbẹ́ ọ̀sán ọ̀dà wọn wò má gbà o as-sam'u wa ta'a lil-a'immati wa amiri al-mu'minin al-barri wal-fajir ọjọ́ ẹni rẹ̀ ní o àbọ̀jọ́ tó kí ni o wa man waliya al-khilafa àtẹni tó bá dé ipò khalifa wajtama'a an-nasu 'alayhi táwọn èèyàn sì kójọ papọ̀ lé lórí tó kójọ papọ̀ pé olórí wa rèé man waliya al-khilafa wajtama'a an-nasu 'alayhi ọ̀nà kan òun náà ká máa ń gbà di olórí nínú manhaj al-sunnah wal jama'ah wa man 'aliyahu bis-sayf ọ̀nà kejì nìyẹn àmọ́ ìyẹn ọ̀dà ṣùgbọ́n tó bá ti ní sọ séèjì ó ti lórí náà yẹn ó ní kí ẹni tó jájàjà ó jáde lé olórí alákọ̀ọ́kọ́ lórí ọ̀dà àkídà manhaj al-sunnah wal jama'ah ní pé ewu ní ẹgbọ́dọ̀ fi khuruj ala al-hukam àmọ́ wọ́n rí ẹ̀kọ́ wá sí khuruj ala al-hukam lórí àwọn hukam àbí lórí hakim mu'ayyan tó fi wá gba ìjọba lọ́wọ́ ẹ̀ tó fi wá lé sọ̀kalẹ̀ tó fi gbàjọba lọ́wọ́ ẹ̀ tó fi gbà ọ̀nà tó bá ọ̀dá tó tó àbótidó lórí ẹgbọ́dọ̀ máa tẹ̀lé náà ní ẹ̀yìn ní ìtún gbọ́dọ̀ tó kò wẹ́rẹ́ abẹ́ mú ọmọ ìdílé àbúrò máa lọ nìyẹn ومن غلبه بالسيف حتى صار خليفة وسمي أمير المؤمنين كل ذلك ẹ̀rọ ìgbọ́sí wọn lẹ́nu ọmọ tẹ̀lé wàsíyà lẹ́jọ́ lẹ́kẹ̀ẹ́ yẹn èyí ò ní ń dáyé lónìí àìmẹ́lò manhaj al-sunnah wal jama'ah nípa àwọn olórí ń lé sírí tó ń pa mùsùlùmí lọ́tún lókè tó ń pa mùsùlùmí káàkiri àgbáyé lónìí wallahi tẹ́ ẹ bá tẹ̀lé àkídà tó al-sunnah wal jama'ah wallahi tí ó bá ti ẹ̀sẹ̀lẹ̀ yóò kéré jẹ́ nítorí al-sunnah wal jama'ah ní bí wọ́n ṣe ń lò wọ́n ní manhaj lórí àwọn nǹkan kọ̀ọ̀kan ẹni tí ìgbà gbọ́ ní wàláì dígbà pé táyé wà ní kéṣe dígbà pé ó tiẹ̀ táyé wà ní torí pé tẹ́ ẹ bá gbọ́ manhaj al-sunnah wal jama'ah yìí tẹ́ ẹ bá rẹ̀ ń pọ̀ bá kọ́ rẹ̀ wàláì ilé ayé yóò dà wàláì mọ̀sánná bàbúrà ilé ayé yóò dà àmọ́ àìgbàgbọ́ yìí manhaj al-sunnah òun ló fà á sí nǹkan tó rí báyìí kò yí láyé òun ló fà á nǹkan tó rí báyìí. now anábìíní was-sam'i wat-ta'ati
وإن تأمر عليكم أعد فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا. أنا بقول لك والله ẹrú tó wá láti Habasha láti Ethiopia àti Áfíríkà wọ́n fi ṣe lórí ilé lórí tó bá ti dé lórí ẹgbọ́n mẹ́tẹ̀lẹ̀ o. Ànábì ní bákan náà Ànábì ní torí pé tó bá tẹ́lẹ̀ ẹ bá gùn lẹ́yìn tí ń bá kú tán ẹ máa wò lẹ́yìn tí ń bá kú tán fásayárọ́ ìṣìláàfà ajẹ́pẹ́ lẹ́yìn táwọn ìbá kú tán ní ìṣìláàfà ó tẹ̀lẹ̀ náà torí pé tó bá tẹ̀lẹ̀ láti pàdé sallallahu alaihi wasallam ní òkè ó dà padà sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam máa lẹ́yìn òjò wá sí láyé ẹ̀mọ́ ilẹ̀ tó wá tẹ̀lẹ̀ náà dà padà bẹ́ẹ̀ náà tó rá Ànábì ló kú ọ̀rọ̀ ló kú àwọn tó kálẹ̀ bí ṣe láyé tó fi kú kò kú ń bẹ̀ nìyí àwọn kan náà wà nínú àwọn àti wọ́n ti máa kú jọ àbí torí pé tó bá ti lè kú ẹ̀sìn bàjẹ́ nìyẹn ẹ̀sìn Ànábì kú nìyẹn má lẹ́bí lára nìyẹn Ànábì kú ẹ̀sìn rẹ̀ sì kú tó gẹ́gẹ́ tí wọ́n gẹ́gẹ́ àdìsí wọn ẹ̀dùsọ̀ nípọ̀tàbalẹ̀ wà láì ti sọ pé ní Islam ti kú àwọn òfin lọ sí kéṣe ọ̀rọ̀ tó máa ń sọ àwọn òfin ní gbá àwọn òfin ọ̀pá wọn sọ ìdáhùn ẹ̀sìn wọn wú ẹ̀sìn láti dínú ẹ̀ẹ́dẹ́ ni àwọn wọ́tọ̀mọ́sọ pẹ́ nìkan sọ pé ilé kàìkàìkà kùránì nìkan ìdèrè wọ́n tọ́ àwọn kùránì lẹ́nu wọ́n gba ẹ̀gbà wa kùránì lẹ́nu àbí ẹ̀rẹ̀ tẹ́ gbé náà lọ́wọ́ lórí bí báyìí àbálẹ́ bí gbé lọ́wọ́ lórí bí báyìí wọ́n gbé ẹ̀gbà wa rẹ̀ lẹ́nu kò tí yé báyìí سؤالي صلى الله عليه وسلم فعليكم بسنة وسنة الخلفاء الراشدين تمسكوا بها وعدوا عليها بالنواجذ أنا بني إقدامو دادا أنا بني في كورتي النواجذ إقدامو إيه كورتي في النواجذ إيه يمن يبقى سمكي وكيفين بو فهذا كده وقت بيرا مو تبغى يفعل في إني لما ينفع ولكن النواجذ eléyìí rẹ̀ ń kiri àyínáà náà tó láti kọ́ wa eléyìí báyìí ló jẹ́ kó lọ pé nígbà tí fitna bá ṣẹlẹ̀ àtàmọ́sọ́tò bẹ̀tùtàrí wà súnnà ká gbá sùtàbà sí súnnà mú eléyìí tán kì ní ìlànà ahlu sunnati wal jamaa òun ní ìkan tó lè mú wa là fún òbí wàhálà nítorí àsìkò tó ti wá lọ ẹgbẹ́ nígbà fún yín ní àwọn usulu ahlu sunna láti mọ ẹni tí ń jẹ́ ahlu sunnah wal jamaa gbogbo ní ìta àtàlàyé yìí àtàtúnyẹ mẹ́rin wá lórí pé ìjẹ́ ahlu sunnah wal jamaa àjà nǹkan tó rinlẹ̀ ni kò ń ṣe dídá kò ń ṣe orúkọ àdádálẹ̀ sáàtọ̀ tó dídá rẹ̀ kò rí àyè kódà kọjọ́ sí pé àwọn àsìkò àkọ́kọ́ ò jẹ mo sọ nǹkan tó fà tó ọ̀tún jẹ tí àwọn ọ̀dọ́ àwọn ètò àmọ́ Ànábì sallallahu alaihi wasallam ti sàlàyé fún apáṣẹ kan bọ̀ tó ti jí tó dọ̀ rẹ̀ lórí yàn láti fi mọ̀ ẹ́ nítorí pé ṣẹ́rí ìgbà tí àwọn kọ̀wárì ṣẹlẹ̀ táwọn kọ̀wárì dìde àwọn alákọ̀ọ́kọ́ tí ọ̀tọ̀kọ́ tó jáde lẹ́yìn wọn òun làwọn ṣíà lẹ́yìn wọn òun làwọn kọ̀dàríyà kò rí láti fi so lẹ́yìn àwọn ẹ̀yẹ òun làwọn Mu'tazila lẹ́yìn àwọn ẹ̀yẹ òun làwọn Jahmiyya gbogbo àwọn ẹgbẹ́ yìí bẹ̀rẹ̀ sí máa jáde gbogbo ẹgbẹ́ yìí pátápátá àwọn ẹgbẹ́ yìí pera wọn wọ́n fi àfihàn ara wọn sínú inú Islam àbẹ́ẹ̀kọ́ ni ṣùgbọ́n ó kálukú ti ní ìròyìn tí wọ́n tẹ̀lé kò tí yé àwọn Khawarij wọ́n tẹ̀lé ìròyìn Dhul-Khuwaysira at-Tamimi àwọn Shia wọ́n tẹ̀lé ìròyìn Abdullah ibn Saba al-Yahudi gbogbo àwọn ẹwẹ̀ yìí wọ́n ti láwọn ọ̀rọ̀ tí wọ́n tẹ̀lé nítorí àsìkò wa gbogbo wọn pátápátá mẹ́jọ yìí inú ìsìláàmù náà lọ́sí jẹ́mi tó ń papọ̀ mọ́ra rẹ̀ ṣùgbọ́n ìgbà yẹn ó ti dọ̀rọ̀ yẹn ní ẹ̀rọ tó bá pẹ̀rẹ̀ ní mùsùlùmí fún wa ká bèèrè ìlànà wo níbi ti ìsìláàmù rẹ̀ torí pé ìlànà tó ti ìsìláàmù ti pọ̀ nípò kìí sí ìlànà tànẹ́bì nìkan mọ́ láti pé kí ẹ bá ti pẹ̀rẹ̀ tó bá ti pẹ̀rẹ̀ ní mùsùlùmí kò sí ìlànà ní tó bí ìsìláàmù ju ìlànà tànẹ́bì lọ àbẹ́ẹ̀kọ́ ni àbáwọn oníṣújúmẹ́ǹtì kí ló ń pera wọn ìlànà wọn lẹ́gbẹ̀ẹ́ ṣe lọ́wọ́ tí ìlànà tànẹ́bì náà sílẹ̀ Ahmad Tijani Ibrahim Niyas Abdulkadir Jilani ẹ̀ẹ́dẹ́gbẹ̀lá nǹkan ní ìṣòro àbí
kìí ṣe ìlànà tànẹ́bì bẹ́ẹ̀ náà làwọn ṣíà náà bẹ́ẹ̀ náà ni wọ́n ní ìlànà tànẹ́bì sí náà wà ṣe ẹni tó bá wá ń ṣe náà wà pẹ̀lú ìlànà tànẹ́bì sallallahu alaihi wasallam oníkùn ní al-sunnah wal jamā'ah náà kí làwọn àkídà wọn alákọ̀ọ́kọ́ òní wípé ẹwọ àwọn arkanul iman mẹ́fẹ̀ẹ̀fà yẹn ó gbọ́dọ̀ pé sí yẹn lára àwọn arkanul iman mẹ́fẹ̀ẹ̀fà tí wá rí ẹ̀kọ́ kan tí wá ní tafasilu ẹ̀ kí ni aqidatu ahli sunnah wal jamā'ah nípa al-imanu billah nípa ìlẹ́gbàgbọ́ sọ́lọ́ ọba ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ òun ni pé ìdí tí problem tí máa ń ṣẹlẹ̀ jù láàrin alùsùnà àtàwọn tírọ́pù dọ́là òun náà ni nítorí pé gbàgbàdì ìmánu billah ó pín sí ọ̀nà bí mẹ́rin àbọ̀nà mẹ́ta ń gbà mí al-imanu bi wujudillahi subhanahu wa ta'ala kánúgbàgbọ́ sí pé ọlọ́run bá ń bẹ al-imanu bi af'alillahi subhanahu wa ta'ala kánúgbàgbọ́ sí àwọn tẹ́tọ́ ọlọ́run bá lè tẹ́lá ń ṣe síra ní ṣe ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ifradullahi subhanahu wa ta'ala bi af'alina kásì ọlọ́run ọba lọ́kàn níbi àwọn ṣẹ́wà bákan náà al-imanu bi asma'illahi wa sifatihi kásì àwọn orúkọ ọlọ́run ọba àtàwọn òròyìn ọlọ́run ọba rẹ̀ ṣẹ́rí al-sunnah wal jamā'ah gbogbo ẹni tó wá fẹ́ rẹ̀ lànà wọn òun ni wípé gbogbo ẹgbẹ́ ẹni báyìí yóò mọ̀ sẹ́rẹ̀ rẹ̀ fún orúkọ ọlọ́run ọba gbogbo àwọn orúkọ tọ́lọ́ ọba ìjábá sẹ́rẹ̀ rẹ̀ fara rẹ̀ bóyá nínú al-Qur'an ni o àbí nínú hadith Ànábì sallallahu alaihi wasallam gbogbo kọ ọlọ́run ọba tọ́lọ́ ọba sẹ́rẹ̀ rẹ̀ fún rẹ̀ pé wọn ọlọ́run ọba àdékẹ́lá ń jẹ́ orúkọ báyìí àbọ́lọ́run ọba àdékẹ́lá pé rẹ̀ lókọ̀ kan náà al-Qur'an àbánàbí sallallahu alaihi wasallam ń fi ọlọ́run ọba lókọ̀ kan á sẹ́rẹ̀ rẹ̀ pé kọ ọlọ́run ọba ni àlétàkù bákan náà àwọn sifatullah àwọn òròyìn ọlọ́run ọba gbogbo ẹ̀páráta lágbọ́dọ̀ gbà wọlé àwọn sọ́lá fọ́sọ pé amiruha kama ja'at àwọn ìròyìn ọlọ́run ọba tó bá ti wá náà Kùránì yẹn bí Ànábì sallallahu alaihi wasallam bá ti fi orin lẹ́yẹ ẹsí ilẹ̀ bẹ́ẹ̀ ẹgbà wọlé rẹ̀ sẹ́rẹ̀ lẹ́bẹ̀ dìdú ní tẹ̀síyíkè lẹ́yìn níbi ẹgbẹ́ báwọn ló ti jẹ́ tó báwo ló ṣe rí wà látàm sí ilé láì sí ní gbígbọ́ tẹ̀dá wà látà àti ilé láì sí ní takùnbọ́kùnrin wà látà fúwì láì sí ní sọ pé ẹ̀mọ̀túnmá rẹ̀ láì ní sọ pé ẹ̀mọ̀túnmá rẹ̀ tó pé àtẹ̀fúwì kájọ pé ẹ̀mọ̀túnmá rẹ̀ ní tó kọ́ ọ́fẹ́ sáfù àti pẹ̀lú ẹ̀fọ́lọ́run kò fẹ́ gbọ́ ẹ̀fọ́lọ́run báyọ̀ lọ́wọ́ ẹ̀mọ̀túnmá rẹ̀ مذهب أهل السنة والجماعة gbogbo àwọn sùfàtù lọ ìbáwá dáká fẹ́rẹ̀ lẹ̀ fọ́lọ̀ olóbi jẹ́ pé ìkan nínú àwọn oníjídá láti lè Imam Malik rahimahullah ta'ala wọ́n bá Imam Malik ní arrahmanu ala al-arshi istawa ní fastawa ó ní arrahman ala al-arshi istawa ọlọ́run bá tún jẹ́ arrahman ó wà lókè al-arsh báwo ló ti wà níbẹ̀ ẹ̀wọ̀n tó bẹ̀rẹ̀ báwo ló ti wà níbẹ̀ Imam Malik ní al-istiwa'u ma'lum ká sọ pé yẹn wà lókè nǹkan àmọ̀túmọ̀ rẹ̀ ó clear ìtumọ̀ tẹ́rí al-istiwa'u ma'lum yẹn nafi tafwid yẹn ọ̀rọ̀ tí Imam Malik sọ yẹn wọ́n ti fi nafi tafwid kí a sọ pé àmọ̀túmọ̀ rẹ̀ ọ̀rọ̀ jákujàku ma'lum wal kayfa majhul àmọ́ bí wọ́n ṣe wà ń bẹ̀ majhul àmọ́ ajẹ́tí al-sunnah wal jamā'ah á ṣe tafwidu kayfiyya ní ti tafwidu ma'na ẹjọ́ bá mi lọ́sá al-sunnah máa ń ṣe tafwidu ṣùgbọ́n ibi tí al-sunnah fi yàtọ̀ sáwọn mufawwidọ̀ ni pé tafwidu kayfiyya al-sunnah máa ń ṣe wọ́n ti tafwidu ma'na àwọn mufawwidọ̀ àwọn máa ń ṣe tafwidu ma'na pé àmọ̀túmọ̀ rẹ̀ ẹ̀sì túmọ̀ rẹ̀ sọ́dọ̀ náà bá al-sunnah mọ̀ pé àmọ̀túmọ̀ rẹ̀ a ti fi rẹ̀ sọ́dọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n bá wọn ló ṣe rí ta lọ́rọ̀ wọn tafwidu kayfiyya nìyẹn
Imam Malik sọ pé wal kayfa majhul wal iman bihi wajib kẹ́ẹ̀sì nígbà kọ́kọ́ lọ́wọ́ bá àdékẹ́lá wà lókè al-arsh ọ̀rá yàní wàsùwárù àìlú bídà kama wọ́n tẹ́ àti wọ́n ṣe wọ́n mọ̀ bídíà ni wà àrọ́ta sọ́hìbà bídà ṣe ó ń bídíà ni lórí ọsí bí mo ṣe ń wọ́ yìí fa amara bihi fa ukhrija lọ́wọ́ rẹ̀ ni Imam Malik ni ẹbá mú jáde kó mọ́sára jí lò bẹ̀rẹ̀ nílé ìgbọ̀gbọ́n ọmọ wà ní mọ́sá sí pẹ̀lú wa bí ẹ bá dẹ́rẹ̀ wò bí wọ́n láwá ti lè bí ọmọ ilé ẹ̀jáde mọ́sára Fátímà ni ilé ẹ̀jáde mọ́sára òkè lórí ẹ́ Imam Malik láti ń wò ń bí bí ẹ bá wọ́n mọ́ sí àbọ̀ náà ká wí lọ́dọ̀ àwọn alálẹ̀ ká inú mẹ́tẹ̀ Imam Malik ẹ lọ ká máa ní bí ẹ̀jáde mọ́sára bí àbá tí wọ́n tó béèrè ìbéèrè àbújú èyí tàbá ìmúlọ́dọ̀ ọmọdáre mọ́sá ní mọ́mọ́ ní kìláńlá ẹ̀rí ìjẹ̀ Imam Malik ní kan lè jáde ẹwọ báwọn èèyàn ṣe rí kò tí ìrírá níbi àwọn òtí ìsọ pé kan lè yẹ̀ jáde mọ́sálásí jẹ ọlọ́run báwọn yàtọ̀ fún bá máa rẹ̀ wá ọmọ ọkọ̀ lórí sọ́wọ́ ni kò rí àníbi káwọn ọkọ̀ yá ẹ̀mí jáde tó mọ́sálásí ẹ̀mí jáde kò rí àníbi Imam Malik ní because Imam Malik mọ̀ pé eléyìí wá béèrè ní béèrè ẹni tó fẹ́ fi aburú rẹ̀ lẹ́nu kìí ṣe ẹni tó wọ́n béèrè béèrè láti wá mọ̀ ṣẹgbọ́dọ̀ ní ìmọ̀ nǹkan mo wá béèrè béèrè ọ̀tọ̀ ní kí mo wá béèrè láti takò yẹn kò rí àní bí báwọn sálàbù ṣe rí nìyẹn now asma'u wa sifat agbègbè fún ilẹ̀ fọlọ́ọ̀bà àwọn asma'ullahi àtàwọn sifatullah káwà mẹ́jọ àwọn tọ́ ìfà tó yẹ kí wọ́n ń tako sifatullah àtàwọn asma'ullahi àbáwọn tí wọ́n gbà wọ́n ní ìdẹ̀jú méjì lọ méjì òun náà gbà wọ́n ta so àsìkò ti lọ gan so abẹ́lẹ́ wọn bá lè gbẹ́lẹ́ létí àgbọ́ ilẹ̀ ọ̀kan náà kò sí torí kó sí wá láǹfààní so odò tí a tára bọ̀ òsì tó tóbi ní kódà ká fún ìyẹn wákàtí mẹ́wàá kò ká ìṣàlàyé sanẹ́kì lálùsílẹ̀ tó jama'a ẹ̀rí pé àtàkùnṣe ìbẹ̀rẹ̀ pé ẹni tó bá fẹ́ rẹ̀ sínú jama'a kí làwọn ọ̀tàdà gbọdọ̀ máa ní lára rẹ̀ ó pọ̀ gidi gan kò ní báyìí nìkan tó yẹ pé insha Allah á mọ̀ padà máa gbọ́ àwọn àlàyé rẹ̀ kò ní báyìí nìkan títí bẹ́ẹ̀ pé tá a bá ti rí àwọn nǹkan yẹn lára yẹn tó bá ti dé sí lára masha Allah onísúnnà ni kò ní báyìí nìkan nípa àwọn sàhábà wani bí àkàídà alìsúnà jama'a ṣe rí nípa àwọn hukam wani bí manhaj alìsúnà jama'a ṣe rí kò sí ìbáyìí sí nípa àwọn màláìkà nípa gbogbo orí sí àwọn nǹkan ó pọ̀ gidi gan kò rí àìsí nípa ìmán ó pọ̀ pàápàá bẹ́ẹ̀ wọ́n yẹ tó yẹ pé kódà àwọn àfà wọ́n kọ oríṣiríṣi tíra tó pọ̀ lórí ẹ̀ ẹnìkan wà nítorí pé àfà àti àti kọ tíra kan tẹ́lẹ̀ mẹ́rin má kọ ẹwà àwọn tíra táwọn àfà kọ lórí ìdáàbòtà fún táwọn àfà kọ lórí ọ̀rọ̀ pé ọ̀rọ̀ àkídà alìsúnà jama'a kìíra ìṣò so n ká ìṣò kọlọ so ẹlòmínì ní al-aqidatu al-wasitiyya ẹlòmínì al-aqidatu al-tahawiyya ẹlòmínì ní al-aqidatu al-safariyya ẹlòmínì sọ pé usul sunna ẹlòmínì sọ pé as-sunna ẹlòmínì sọ pé sharh sunna ẹlòmínì sọ pé ash-sharia kìíra ìṣò gbogbo àwọn tíra tí mo sọ ìwárátá so gbogbo ẹ lórí àkídà ahlu-sunna ni wọ́n kọ́ lórí nípa alámọ̀rí kọ̀ọ̀kan tí láti sínú jama'a ní nípa àwọn àwòrìyà nípa àwọn alẹ́bí ọlọ́wọ́ bá tí láti dájú sínú jama'a nípa wọn nípa aljannatu wan nar tí láti dájú sínú jama'a nípa wọn nípa alqiyama tí láti dájú sínú jama'a nípa wọn nípa alqabr tí láti dájú sínú jama'a nípa wọn gbogbo nǹkan yẹn so àsìkò tí ó pọ̀ gidi gan àwọn afáàfin ní fi kọ àwọn nǹkan wọ̀nyí láti fi sàlàyé bí alìsúnà jama'a bó ṣe rí fún àlùmọ̀ yìí gbogbo àwọn kẹta wá sọ ìyẹnyẹ wọ́n mú ẹ̀rí ẹ̀ nínú Qur'an àti nínú súnnà ní ilé tí wọ́n bá ti ṣe àfàyọ ẹ̀rí ẹ̀ náà Qur'an ó sì ṣe àfàyọ ẹ̀rí súnnà àbúmùtọ́ pé àti inú sọ̀rọ̀ àti súnnà méjèèjì ó sì mẹ́rin wá lórí pé àkídà alìsúnnà because àkídà alìsúnnà àti manhaj alìsúnnà àti tó bá gbé súnnà ní tó kọjá ní pé gbogbo tó bá ti wà ní kìtàbà àti súnnà ní ọmọ tẹ̀lé àti àkídà ni o àti ìbádà ni o àti àfọláàfù ni o àti gbogbo àti muamala àti gbogbo ẹ̀yẹ gbogbo ọmọ ẹgbẹ̀rún ọmọ bá lórí pé kílẹ̀ nínú kìtàbà àti sunna pẹ̀lú àmọ́ ìlànà
وإسراف الصالح. شكرا لكم سبحانه وأقول ما تسمعون أستغفر الله ولكم ولسائر المسلمين من كل ذنب سبحانك وبحمدك أشهد أن لا إله إلا أنت pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run ìjòkó yìí sílísílà ní òjẹ́ ìyẹn ni pé àmọ́ ọmọ lọ ni gbogbo àwọn tí wọ́n ń ṣàlàyé yìí á padà mọ́ wá mọ̀ èyí tá tó mú lẹ́yìn eléyìí yóò ní kan sí pẹ̀lú tí wọ́n ti rí nìyí tó ń bá bọ̀ kọ́lá bẹ́ẹ̀ pọ́dún mẹ́wàá la tó dára yìí táàfi pinnu ẹ̀fẹ́ kaná pé ní hálù súnà táàfi bẹ̀rẹ̀ nítorí pé àsáwọ̀ ti wà ó sì ká èèyàn mọ̀ pé ta ni hálù súnà kọ́dà àwọn èèyàn máa ń dààmú àwọn máa ń dààmú wá ń gbòòrò pé ibi kankan náà gbogbo yìí àwọn gbàtà yẹn bá mọ̀ pé àwọn sọ́kàn ní hálù súnà lè kí ni mẹ́hálì hálù súnà pẹ̀lú ìjọba náà ọ̀rọ̀ tí yàtọ̀ máa tó máa bá a sọ ní oṣù tí ń bọ̀ wá yóò súnmọ́ ìpé wọ́n sọ yìí ẹ̀yí kí a máa fẹ́ bá a lọ bóyá torí àsìkò àgbà ìbéèrè àwọn tó bá ní ìbéèrè lọ́dọ̀ àwọn ìyá wa kí wọ́n kọ́ àwọn tó bá ní àyè ká mú nọ́mbà bẹ́ẹ̀ ẹ̀dùn kọ́ ẹ̀yìn lẹ́mọ̀ tó mi ẹ̀yìn kẹ́kẹ́ apọ̀ kọ́kọ́ bí mo tó bá yẹn ti náwó sí ẹ̀dùkọ́ náwó rẹ̀ afá ìnáwó ti kejì ìtumọ̀rí mọ́nu káàbẹ̀ ẹ̀ ọba tíbi kọ́lọ̀ bá ní ó kàn yìí ẹwà fọ́ pẹ̀lú àsìkò níbẹ̀ kó ju ìṣẹ́jú ẹ̀dá 15 minutes to 7 kúrò ní kí kálukú wa kálíbà tí ibi tí a ti kí wọn tó lówó dọ̀ so pẹ̀lú ògbọ́n láti máa tẹ̀síwájú àgbà mi number 1. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ṣẹ́rí ọ̀rọ̀ ọgbà ògbó ṣe rí ní wọ́n ń sọ rẹ̀ àwọn èèyàn ní àwọn èèyàn lára lórí ọ̀rọ̀ dídá ọgbà sí púpọ̀ tí ìjẹ́ ní kò sí kan náà lẹ́bí ọlọ́run bá tí ò dá ọgbà sí kò tí yé báyìí sùn kò sí kan náà lẹ́bí ọlọ́run bá tí ò dá ọgbà sí. Inú ọgbà dídá sí ọ̀ràn àyà ló jẹ́ fọkùnrin ìwà ló jẹ́ fóbìnrin nínú ṣẹ̀ríà Islam tí wọ́n bá jáde níjàgbọ́n obìnrin ọ̀ràn yẹn ní gbọ́dọ̀ padà lọ tí ó bá ní súnnà tó bẹ̀rẹ̀ ní pé kọ́ máa tó bá jáde tó fa tó bá lè pa púpá wá rárá tí ó bá ní ṣùgbọ́n ọkùnrin ó gbọ́dọ̀ sí ilẹ̀ yìí ó ní hadith Ànábì sallallahu alaihi wasallam tánàbí sallallahu alaihi wasallam pa wá láṣẹ ìwà fírù níhà Ànábì yẹn fi ló gbẹ̀yìn ilẹ̀ ẹjú kó gùn dáadáa kò ní báyìí wà á fún ṣàwárí
Ànábì ní irun mú yín túbọ̀ mú yín ẹ̀gí níbẹ̀ so Ànábì ní wa khalifu al-majus ẹ̀yàpá sí àwọn ẹ̀yẹ majus nínú ìwáyà rẹ̀ Ànábì ẹ̀yàpá sí àwọn Yahudi àti Nasara so Ànábì sallallahu alaihi wasallam sọ pé juzzu ash-shawari ẹmú yín ẹmúkù so wa arqu al-liha ẹ̀dẹ̀ fi ọ̀rọ̀ gbàyẹ́lẹ̀ ṣe ìkọ́ ẹjẹ́ kó lọ lẹ̀ dáadáa so àmáwùjọ táwà yìí tá bára wà yìí àwùjọ táwọn ò ní kan ṣe ni so gbogbo bá tó ń rẹ̀ kan ní wáyára tó àwọn jù dídé lórí ẹ̀ ọ̀rọ̀ ẹ̀yà ní kọkùnrin kò fẹ̀rẹ̀ gbálẹ̀ ọ̀rọ̀ ẹ̀yà ni bí ẹ̀rọ afárun mà ẹlẹ́ṣẹ̀ ni ń ṣe lọ́wọ́ bá ẹ̀yìn sì jẹ́ létí èyí jẹ́ sílẹ̀ bẹ́ẹ̀ bó ṣe wù yẹn sílẹ̀ bẹ́ẹ̀ bí kó máa ti fàájì rẹ̀ kò yí bá ní sèyí sílẹ̀ yìí sílẹ̀ ń jẹ́ létí títí so gbogbo àwọn mọ́fẹ́fà yìí náà tí wọ́n náà bó sànú wálé so ẹja sílẹ̀ báyẹn ó ti tẹ́ wá ráwọn tí wọ́n ń gbógun ti wáyẹn àní bá wọn jà kò tí yé bá ní sèyí àní bá wọn jà á máa fi sùúrù bá wọn lò náà ni á máa sàlàyé fún aláìmọ̀kan ni wọ́n kadhalika kuntum min qabl famanna Allahu alaykum báwa náà ṣe rí tẹ́lẹ̀ nìyẹn àbẹ́ ẹ̀kọ́ ni ìgbà kan ń bẹ̀rẹ̀ pàwà náà ò sí súnà àwọn náà sì tàwọn ní súnà ìgbà ìwà láti àbí àhíkì wọn gan o àbí ẹ̀yìn ọ̀rọ̀ tí ni tẹ́kùn yọ mọ̀ aláì yọ mọ̀ lè mọ́ ọjọ́ pé àwọn yìí ní ṣe wọ́n báyìí tẹ́ta so ìgbà yẹn kíkọ́ pé èèyàn fẹ́ dòdò ẹ̀mí yẹn rọ̀ tó dòdò ìgbà yẹn náà àmì yìí sì rí mọ̀nà ni tó bá yẹ fẹ́ yẹn ọ̀rọ̀ ni ìgbà tó dòdò tó hàn sí èèyàn ní ṣe so a sì rí inú wọn náà fẹ́ pé wà láì kò tí ọlọ́run sì jẹ́ iye yìí kò tí mọ̀ pẹ́sì rẹ̀ ṣe níjọ́ tó bá yé òun náà padà dì bá ṣe dì so ẹjá máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn ó tí bá ń ṣe yìí asùrù tá a wà yìí asùrù mọ́kì ni àsìkò mọ́kà la wà yìí wọ́n mọ̀ sí ní àkàwà wọn ti sùúrù ẹ má bá wọn jà ẹ má ṣe nǹkan kan pẹ̀lú wọn ẹjá máa ṣàlàyé fún wọn ó tí bá ń ṣe ọlọ́run bá lè fẹ́ fi yé wọn Allahu a'lam. Nígbà tó jẹ́ pé àìsíkò ìjẹ̀mà àwọn orúkọ yẹn tẹ́lẹ̀ àárọ̀ púpọ̀ ǹjẹ́ a tún ní bùkátà sí àwọn orúkọ mi pẹ̀lú pé jẹ́ pé mọ́náhàjì pé àwọn ilẹ̀ àti àtijọ́ yẹn ó bá ta àìsíkò ìjẹ̀mà ǹjẹ́ àwọn ilẹ̀ ní bùkátà sí ìfúnra orúkọ mi. Náà tó ìbéèrè kan béèrè ìbéèrè tó dáa ni. Wọ́n ní yóò àtàtì mọ̀ pé Ahlus-Sunnah wal Jamā'ah àrúkọ tún rẹ̀ lẹ́ni. So, àtìmọ̀pá orúkọ mí náà ń bẹ àwọn ẹgbẹ́ mi náà ń bẹ tí ò dá. Wọ́n ní káàtì wá máa tẹ̀lé àtẹ́dà Ahlus-Sunnah káàtì máa tẹ̀lé manhaj wọn. Sáà tó ní bùkátà ti máa jẹ́ ọkọ̀ mí. Kò tí yé báyìí sùn. A lè ní bùkátà ti máa jẹ́ ńgbà mi. A lè má ní bùkátà ti máa jẹ́ ńgbà mi. Ìgbà míì iṣẹ́ ta bá gbé dání àwọn iṣẹ́ kan bẹ tó pa gbogbo àpapọ̀ káàgbọ̀rọ̀ ìyapa mẹ́ àwọn iṣẹ́ kan bẹ tó yẹ pé àwọn kan lè máa mójútó sẹ́yìn táwọn kan bá ti mójútó àwọn iṣẹ́ yẹn àwọn yòókù ẹlẹ́ṣẹ̀ mọ́ irú àwọn iṣẹ́ yẹn ni mo ń sọ a lè ní mu wa a lè sara wa lóko nítorí iṣẹ́ yẹn níbi àpẹẹrẹ ẹsẹ̀ ká ní àwa mójútó bí ìyàwó ṣe ní jẹ àwọn opó nǹkan wà mójútó ní ṣẹ́kí nínú àwọn kankan ní Islam náà ni káwà fọ́ra wa lókọ táwọn yóò fi mọ̀ yí pé àwọn báyìí fẹ́ gbé iṣẹ́ báyìí dání ni wọ́n jẹ́ ẹ̀ka kéyà Ahlus-Sunnah wal Jamā'ah náà ni wà péyà wọn manhaj Ahlus-Sunnah wal Jamā'ah Ahlus-Sunnah náà ni wọ́n bẹ̀tì nínú ìjẹ́ Ahlus-Sunnah yẹn làwọn tó ti mú iṣẹ́ kan pé ẹjẹ́ àwọn tó mójútó sẹ́ yìí gbogbo pé mùsùlùmí làwọn máa ṣe kẹ́ni àbí ọmọ òrukàn làwọn máa mójútó àbí ọrọ̀ ajé mùsùlùmí làwọn máa mójútó àbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ ètò nípa eré ìdárayá làwọn máa mójútó tàbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ ètò nípa bá ṣe máa ṣe dára làwọn máa mójútó ṣùkáwá lè mọ ara wa áfà iṣẹ́ tá gbé dání ẹ̀ ìyẹn òyìn wá jáde kó náà Ahlus-Sunnah wal Jamā'ah nígbà tó ẹgbẹ́ gbogbo alẹ́ mọ̀ pé Ahlus-Sunnah ni wá àkídà Ahlus-Sunnah wal Jamā'ah là ń lò manhaj wọn là ń lò àmọ́ tó yí muhimma tá gbé dání ilé ní Shaykh Al-Albani rahimahullahu ta'ala sàlàyé nínú silsilatu da'ifa
kò tí yóò báyìí nìyí so Sheikh Albani sàlàyé nípa rẹ̀ ládájọ́ àti Sheikh Mumbaz ní Sheikh Sọ́lé Fèmí ni ó kò yí báyìí sí pé muhimma tí yẹn bá gbé dání nígbà míì ó lè máa ẹ̀wù nísìnyí sọ pé jama masalasi báyìí káwọn rí àwọn jama Khadija nìyẹn masalasi Khadija nìyẹn àwọn jama masalasi Muawiya nìyẹn àwọn jama masalasi Fatima nìyẹn àwọn jama masalasi Òkè Zobi nìyẹn àwọn jama masalasi Umar nìyẹn àwọn jama masalasi báyìí nìyẹn tí ó túnmọ̀ sí wọn àti sáàdù súnmọ̀ ní kò yí báyìí fún yìí bẹ̀tí nítorí pé ibi tó pawọ́pọ̀ yẹn ẹ̀fí ọ̀nà dáma yìí sì so áàdù súnmọ̀ náà ni wọn bẹ̀tí ibi tó pawọ́pọ̀ yẹn náà fi lé mu wọn so ìjọ tí wọn bá ti ríra wọn páwọn yàtọ̀ sí ìjàmọ́ mọ́sálásí Òkè Zobi tí wọn ríra wọn páwọn yàtọ̀ sí mọ́sálásí Ansaru Sunnah tẹ́ pé tí program bá pawọ́pọ̀ wọn jọ ń ṣe àyínà bá lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ rí àwọn ìjọ àwọn ìjọba bá túnmọ̀ láàrí tí ló dé ṣe mọ́sálásí lẹ́bí ṣe lẹ́yìn kí lọ wá rẹ̀ yàrá kí lọ wá bò kí á ìdè náà afẹ́ ń jẹ́ jẹ̀rọ mọ́sálásí bá fún mọ̀ ní tá a bá dára pẹ̀lú àwọn jẹ̀rọ mọ́sálásí Ansaru Sunnah nǹkan kan náà níwá tó pàṣẹ ìjà kan lájọ́ ń lò manhaj kan lájọ́ ń lò ìyẹn òkè ń ṣe lẹ́gbẹ́ nìyẹn ó ti báyìí fún so àwọn òyìnbó tó wà fún yẹn so ó lè ní bùkátà sí gbà mí kò í báyìí jọ Allahu a'lam. So, àwọn bẹ̀rẹ̀ pé láìsí pé òjò rọ̀ tó jù síyàn mọ́lé àbí àwọn nǹkan tó lágbára tí ṣẹ̀rí àgbà ìpò ni wọ́n mú rẹ̀ jáde nílé so kí ni àwọn condition tó lè mọ́kùnrin máa kí ọ̀nà lé kò sí condition rẹ̀ tó lè mọ́kùnrin kí ọ̀nà lé àyàfi tí ààrẹ rẹ̀ bá lágbára lẹ́yìn pé kò lè jáde ààrẹ tó lágbára gan lórí pé kò lè rìn jáde ó lè kí ọ̀rọ̀ lé kò sí ìrọ̀ ìṣòro tó bá tún lè yàtọ̀ sí irú àwọn nǹkan báyìí àbí òjò ká mọ́lé òjò sí mọ́lé ó lè kí ọ̀rọ̀ lé so àmọ́ kò sí ọ̀rọ̀ nǹkan tí a tó bá ṣẹ̀rí àmọ́ kó dà kó jẹ́ afọ́jú ó jẹ́ ẹni tó jù ẹ̀fọ́ yóò lọ kí ọ̀rọ̀ mọ́sálásí ìjọba yóò lọ kí ọ̀rọ̀ mọ́sálásí kó dà kó má lẹ́ni tí ó mọ̀ lọ kó dà kó má ní ẹni tí ó mọ̀ lọ yóò wá bí ó ṣe rìn kéde náà kò ní báyìí nìyí ọ̀ràn yẹn ni kéèyàn ọkùnrin lọ kí òun ní mọ́sálásí ọ̀ràn yẹn ni so Ànábì sallallahu alaihi wasallam dẹ̀ lórí ẹ̀gá so Ànábì sallallahu alaihi wasallam laqad hamamtu an amara ahadan fa yusalli bin-nas Ànábì ní mo ti ròyìn jọ kan pé kí n pẹ́ nìkan láti ẹni kó kápẹ́ ọ̀rọ̀ fẹ́ nìkan wọn kí wọ́n fáwọn yẹn thumma talaqtu ana wa ashabi Ànábì lẹ́yìn náà ní àtàwọn sọ̀hábà mi apá kan ní wọn àwa gbéra a lọ sílé àwọn tí wọn wá fẹ́ràn pẹ̀lú ìdí ìṣẹ́pẹ́ a lọ jólí mú wọn lórí fẹ́ sílẹ̀ ìjọba ká lọ sọ wọn mọ́lé Ànábì àmà nǹkan tí mo padà rò tó ìgbọ̀n padà ṣe mọ́ ó ní tàwọn obìnrin tó wà nílé tó ẹkú kọjọ́ rẹ̀ fún wọn láti wá kí wọn mọ́sálásí sọ àtàwọn ọmọ kéékèèké ẹwù nǹkan tálẹ̀ ìyẹn jólí mẹ́rin lórí tó bẹ̀rẹ̀ nìkan máa kí ọmọ ilé ọkùnrin tó máa kí ọmọ ilé abẹ́nìkan wá lórí wọlé kọlùwà ìṣẹ́jàrí ọwọ́ ní kọlùwà wàláì ẹwà máa lọ́dọ́ tán ní mẹ́ ọlọ́run sànú wàláì ṣẹ́rí ní kọlùwà tó máa ń wọ̀ yẹn àgbákan ni ìmọ̀ ní o wàláì èyàn fẹ́ wọlé tọ́ ìṣù lọ nìyẹn àti pé ẹ káwọn ọlọ́pàá yẹn kan máa tún lè kọlùwà gbẹ̀lẹ́ ní mẹ́ta yìí ẹ̀yẹ̀ká àwọn ọlọ́pàá ní àwọn tí ó lọ máa yẹ ní kọlùwàwò àfáàkà ń bẹ tó pa èèyàn ní ṣògbò kò sí pósù kàwàí so àtẹ́ni tó súnmọ́ rí dáadáa ní ìhùmá èmìtà lọ sí ṣògbò ń yọ ẹ̀yìn wàláì afẹ́fẹ́ ọ̀rọ̀ mẹ́rin lọ́wọ́ mọ́bẹ̀rẹ̀ sí sí dáadáa rẹ̀
wàlá nínú mọ́tò ìlànà mẹ́tí ń sọ ààbò ṣùgbọ́n báyìí làwọn sọ lọ́dún pé ha oníta àfáà yẹn oníta ọpa ọmọ yìí ní ọ̀sán ọmọ yìí ní ọ̀sán University of Ọ̀ṣun ló pa ọmọ yìí sí àparí ìjọ ní kódà gọ́ọ̀mẹ̀ntì fọmọ yẹn ní scholarship ló pa ọmọ yẹn jàǹfàríyà ni àwọn jàǹfàríyà yẹn òun ni tí wọ́n sọ̀rọ̀ mo ti tó ní ọmọ ìṣẹ̀wọ̀n pé tẹ̀síbà ti gbé ọ̀rọ̀ yẹn àwọn ẹni tó súnmọ́ mi dáadáa ni kí mẹ́fà yóò bẹ̀rẹ̀ pé ìlú ìṣẹ́ wà mọ̀ pé wọ́n wá ń sọ ọlọ́ mọ́tò wà ní ọmọ ìlọrin ní ọmọ tí nìkan ni wà ní àláì gbogbo òyí àláì gbogbo ẹnikẹ́ni tó bá ti dé fìlà àbówélá wà ní àbódárùn gbàjúmá ìlú nínú àwọn ológbòlù ní wọ́n bẹ̀rẹ̀ ní tẹnumọ́ ìlú ti dé fìlà wà láì gbogbo ọdún kò ní iwájú lẹ́gbẹ̀ẹ́jọba àwọn tí ń sọ̀rọ̀ wà lẹ́yìn sọ́wọ́ ní fìlà ní wà láì ọkọ̀ jẹ́ nínú ṣẹ́rí bẹ́ ti ń sọ wàláì ọ̀pọ̀lọ́ àbúrà àtọ́tí tuntun mọ́mí lára wàláì lọ kàyàrá yàrù fún ọmọ tó wàláì torí pé ó sàn tẹ́rọ mọ́ tó gbogbo tó bá ti dé fìlà èmi ìdẹ́fẹ́ wàláì láwọn àwọn ọmọ yunifásitì ló mú ọ lórí ẹ̀rọ burúkú ẹ̀kọ́ àmàgẹ́gẹ́ ibi ni wọ́n ti wá bọ́ọ̀lẹ̀ báyìí nígbà tí mo bọ́ọ̀lẹ̀ lọ́dún ìdájọ́ tó wá gun kóró pẹ̀lú ṣègbò ibi ní ti fún abọ́ẹ̀ lókè sí àbáyì inú wọn tó ń sọ lọ́wọ́ pé ààrùn ẹgbẹ́ bá ti ní lára ìlànà báyìí tó bá tó bá wọn lẹ́nu rẹ̀ nígbà ibẹ̀ ni mo tún ti sọ̀kalẹ̀ láti wọ́n fún mi náà tó plan délẹ̀ òun láwọn bàbá tó kún jòkó sẹ́nu ọ̀lẹ́lẹ́ sẹ́nu ẹgbẹ́ títì bọ́ọ̀lù yìí ìlànà bá tó wọ́n àti bí ẹ bá wúwo lára tó kọjá bí ìlànà rẹ̀ àbọ̀jẹ́ bí ìlànà wọ́n bá lu tí ọ̀bà jẹ́ wàláì ẹ̀jẹ̀ mi tó ń kọ́lẹ̀ láì ṣe jálà bí láì ṣe kàkà kí ma ẹ́fà yọ́dọ̀ ní pé ìgbà tí wọ́n mú ẹni ìtọ́lọ̀ wọlé jálàbí rẹ̀ wọ́n bá oríṣiríṣi orí àti ilé kọlùwà rẹ̀ nílé kọlùwà wọ́n bá oríṣiríṣi orí àwọn èèyàn àwọn ẹ̀yà rẹ̀ yẹn nílé kọlùwà ẹ̀sìn báyìí nìkan mo sọ pé ẹ̀ káwọn ọlọ́pàá jẹ́ ọmọ ẹ̀yẹ nílé kọlùwà wọn káàkiri pé pé aburú tó ń ṣe nílé kọlùwà wọn kékeré kọ́ wọn ní kí wọn ní kí jama ọlọ́run mú sànù àwọn aláàjì àwọn tẹ́ ń pèrè àfáànù ó ra jíìpù ó ra mọ́tò ńláńlá ó ra àfáà gidi ń fámílì ó ra mọ́tò ó ra gbìyànjú ọkọlé gbogbo ẹ̀ lẹ́ti jóòsùn àti ọlọ́run sì ní jọ́ bọ́mẹ̀ ọlọ́run nǹkan ọ̀yẹ̀ kan pààyàn ìdájọ́ ṣẹ̀ríà ní ẹsẹ̀ ló bá pààyàn so àdúrà fún mi fún ni pé ọlọ́run ó jẹ́ kan sí ìdájọ́ lé lórí torí tẹ̀wọ̀n bá sì ìdájọ́ lé lórí gbogbo àwọn ọmọ burúkú àwọn tẹ́wọ̀n bí wọ́n wọ̀n káàkiri náà ìkan náà ń bẹ ní lọ́nà bẹ̀rù lọ́nà alágbàdo bẹ̀rù tán ní ẹni máa ń fi ọmọ tuntun tẹ́lẹ̀ àbí wàláì tí máa ń fi ọmọ tuntun tẹ́lẹ̀ àbí ọlọ́run bó sànù wa kúrò àwọn ibi táwọn ibi tá a lu ayé kan yìí wàláì ó kàn ń kó bá ń jẹ báyẹn ni tí ọlọ́run bó sànù wa dé. ok jankawo lára àwọn àgbàkàtà kan náà nù jankawo mí kankan kí ni wàhálà jankawo ìdọ̀tí ni bá wá forí gbàdànù bá wá fọwọ́ gbàdànù ṣe rí nǹkan kan bẹ sí àmà aláǹtakùn ní kọjá kó mọ́tàwó aláǹtakùn ní kọjá kó mọ́tàwó so ẹ̀rọ bá kọjá wọ́n kọjá wọn nìyẹn ẹ̀rọ bá kọjá yọ kọjá tó bá ti kọjá báyìí yọ tàwó tí ó bá fẹ́ kọjá tó bá yẹ pé dèdè háìtì ẹ̀ lọ́tàwó sí ẹ̀rọ ní kó fojú kò nígbà tí ò ní rí torí pé ó tún ń jọ pé ò ní rí nígbà tí òun yẹn bá pọ̀ tí ìdọ̀tí bá ìgbà tí pẹ́ẹ́dẹ́ torí pé ń dójú rẹ̀ dúdú kọ́ aláǹtakùn ta o òun yẹn ti pọ̀ ìdọ̀tí dọ́ọ̀sì lọ padà dé dúdú báyìí eléta máa ń fi yọwọ̀ táwọn ti gbá rẹ̀ táwọn fi ń gbẹ̀dà ní tó bá yẹ pé ní tó ọ̀sẹ̀ ta fẹ́ẹ̀sì ni tí ń rí báyìí ni kọ́lọ́lẹ̀sì rẹ̀ lórí àmọ́ ó fojú kó wọ aláǹtakùn mo wà ń pàtàkì kan wàláì mo sì káwọ́ lé wọn bó ní ẹ̀rí wá mọ́sí òní ṣe ń kòrò ẹ̀ha tí wọ́n rẹ̀ yìí tí àwọn ẹgbẹ́ ti kíníkẹ́ tí ìwọ́n tí wọ́n ọjọ́ rẹ̀ ti dàrú lẹ́yìn lọ́pọ̀ ìwọ́n aláǹtakùn ni lẹ́nà àwọn tí èkí ohun tẹ́wọ̀n ń pàtà ìyàwó mọ́ máa rà wí wìtìwìtì òwú aláǹtakùn aláì ọtún sáwọn èèyàn dẹ́rẹ́ bọ́ níbi òwú aláǹtakùn sọ́nà ọ̀bùsà kò ní ní kẹ́kẹ́ bá ọba ti fojú kó ní ẹmọ bá ti ń lọ bá ti ọwọ́ lẹ bá ti rí ọkọ̀ wọ́n gbàdà nù kò sí nǹkan kan wà láìsí sí ẹ̀mí kankan kò sí nǹkan kan rárá kódà wọ́n lè tọ́rọ̀ ìjẹun ààyè gbogbo wa aláṣàkọ̀ ìjẹun ààyè gbọ́ wà láì
ọlọ́run sànù wa dé àwọn ẹlẹ́bọ kò sí nǹkan tẹ̀ níbi kó wà lábá wà láì ẹlẹ́bọ ọlọ́run mú sànù wa. Sọ̀rí ìbéèrè yẹn alákọ̀ọ́kọ́ wípé àwọn wo ló máa ń gbé mílìkì àti apá ẹran fún àwọn òbí wọn ní ká sàlàyé wọn títí di gbémìnà tí ń sọ̀rọ̀ inú ọmọ wọn wò aláìní ọmọ wọn tí ń ṣe ìrìnàjò tẹ́sì mọ́ pé ìdí ìbá ṣe fi hàn àgbọ̀rọ̀ pé ti ẹ̀ ní dèdè tí bá ń bẹ lára ẹ̀ lásọ pé ń ṣe kẹwàá ní àwọn kan báyìí ní ṣe wàláhì ọlọ́run kò fẹ́rẹ̀ inú mẹ́rin tí ń ṣe dùn ní ìgbàtà wádìí ọ̀rọ̀ yẹn wádìí wàláhì mú padà wá kan ẹnìkan ló padà wá sọ fún mi pé ó ṣẹlẹ̀ ládùúgbò àwọn alágbó ọba ẹni ẹni tó kúrò torí àwádìí ọ̀rọ̀ yẹn pé àwọn ohun àwọn títí torí ní ìgbà pé nǹkan yẹn kẹfẹ́ rẹ̀ nítòtò ẹnìkan lọ́wọ́ sọ fún mi wípé ó ṣẹlẹ̀ lágbó ọba aládùúgbò àwọn kódà ó ti lé tó ti ṣẹlẹ̀ hàn ní tí ẹnìkan ṣe níbẹ̀ ẹni tó sì ṣe yẹn kìí ṣe wípé àwọn ẹgbẹ́ rẹ̀ ló kọ̀ ó sọ fún mi ẹni tó ṣe yẹn ẹgbẹ́ yẹn tó yẹ tó sọ pé ó ṣe irú nǹkan yẹn tẹ̀blíìgì àwọn ìjọ tẹ̀blíìgì ni tó obìnrin ọmọ jẹ́ tẹ̀blíìgìyà olóòrùn ṣe nǹkan yẹn ṣùgbọ́n kò sọ wípé àwọn jàmá rẹ̀ ni wọ́n kọ̀ bí kò mọ̀ sí ẹ̀dẹ́ sọ́mọ́ pé káfíńpé nìkan ṣe nǹkan báyìí kò túmọ̀ sí pé wọ́n wà nínú manhaj wọn kí wọ́n ṣe bẹ́ẹ̀ o ẹ̀tí ọ̀nà dábàá yìí kò túmọ̀ sí pé ó wà nínú manhaj wọn
ẹni kan tí mo lè sọ fún sọ fún mi bẹ́ẹ̀ rí ni ẹni tí wọ́n sọ fún mi bẹ́ẹ̀ náà wá rí inú wá lè dáa ní kọ́bá rẹ̀ ìgbà bí mo ṣe wáyé torípẹ́ ni ẹlẹ́nu àwọn kọ̀wárì jùlọ wà nínú àwọn kọ̀wárì lẹ́yìn tí mo ń sọ yìí wà gbà tí mi náà ti wà lára wọn ènìyàn sọ̀rọ̀ yẹn fún mi kò ní láì fún mi so ala kulli hal irú nǹkan yẹn so àwọn èèyàn kan máa ń lù láti fi bà àwọn èèyàn ló kọjá yìí ẹ ní rí ẹnìkan tó dé ní súnà tí ń gbé méjì fún yàrá tó gbé fún ètò ń kàlù súnà ní ìbá aláàlú súnà ní ìbá ní ládùúgbò ìbá ní ní àmì nílùú so pé ọmọ ẹni tí ń ṣe bẹ́ẹ̀ jáde kò sí kò ní báyìí kò so ìyẹn ọ̀rọ̀ lásán ni tó ẹ pé kò lẹ́sẹ̀ ńlẹ̀ so kọ́nà wa kó sànù wa so ẹlẹ́ẹ̀kejì òun nípa pé bá ṣe dáàbò súnà mà so ẹgbẹ́ bí sáàjù ti sọ orí ẹ̀rọ àṣọwà yìí Insha Allah Ta'ala gbogbo àwọn tí wọ́n ń jọ àlùsúnnà tí wọ́n fi ń sáàlùsúnnà nígbà tá a máa ń bá lọ gbogbo lámà tó bẹ́ẹ̀rẹ̀ lómi yóò dá ọgbà sí yóò gé sókòtò kódà ìyàwó rẹ̀ wáyé hà kò túmọ̀ sí pàdé súnnà ní wàláì kò túmọ̀ sí pàdé súnnà so kéèké èyàn dá ọgbà sí agé sókòtò ìyàwó yẹn háhà láti mẹ́yàn lálùsúnnà èyí náà wà lára súnnà ó wà lára iṣẹ́ tálùsúnnà máa ń ṣe ṣùgbọ́n kìí sí ìyẹn lọ́sọ̀ ìdá àlùsúnnà àkídà lọ́sọ̀ ìdá àlùsúnnà ẹ̀sùn ọ̀nà lára ìjò àkídà àdìsọ́kẹ́yẹ lọ́sọ̀ ìdá àlùsúnnà ọ̀jọ̀má ṣé dá ìjò àlùsúnnà tí bá ń fárun gbọ̀n kò jáde fún nínú àlùsúnnà àmọ́ ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ àlùsúnnà tí bá ń ṣe ìsìbáàlì kò yóò jáde fún nínú àlùsúnnà àmọ́ ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ kò ní lára ìjò ẹni tí ìyàwó rẹ̀ hẹ́hà kò yóò jáde kó lọ àlùsúnnà àmújẹ lẹ́sẹ̀ ṣùgbọ́n ní tí bá ń ṣe dídíà ọ̀rọ̀ jáde kó lọ àlùsúnnà o ẹ̀tí ọ̀nà sáà máa ń gùn ìyẹn yẹn jáde kó lọ àlùsúnnà gẹ́gẹ́ kò yé abẹ́ni tí àkídà rẹ̀ ọba jọ tó mọ́ta àlùsúnnà jama kódà ìyàwó rẹ̀ ọba àmọ́ ẹ̀hà òun gbẹ́ fún rẹ̀ ọba àmọ́ kọ̀bá àdánù gbàtí kọ̀bá àgbé sókòtò síra ẹ̀sìn so àwọn tó wá jọ tó fara jọ àlùsúnnà fẹ́ pé tó káwọn èèyàn àyìnbẹ̀kan gbogbo lára wọn láwùjọ ní gbé bá sí ẹ̀tọ́ dánù gbàtí báyìí tó gbé sókòtò báyìí alùsùnnà ni wọ́n máa pè ọ̀rọ̀ àwọn akáburú jù bẹ́ẹ̀ náà àwọn alùsùnnà gan-an alùsùnnà kan ara yín jẹ́ oní kìí ṣe kìíní bẹ̀rẹ̀ kí lẹ́sìn bàbá alùsùnnà ni ó dáhùn gbà síbi tí yín náà báyìí tòkòtò rẹ̀ jùkù níbi wájú alùsùnnà so àìmọye ẹni tó lè jẹ́ ẹlẹ́gbẹ́ míì tí ò kẹta alùsùnnà so kọ́lọ̀ wà kó sànù wa ó ṣe báyìí so àwọn ìṣòwò àwọn adáhùn gbà sí àwọn tẹ̀blíìgì wọn máa dáàrùn gbà sí wọn máa jẹ́ sókòtò wọn ohun tí sáàdù súnnà àbí tẹ̀blíìgì sáàdù súnnà ni wọ́n ni àwọn kọ̀wárì sáàdù súnnà ni wọ́n ni kúrò ní ìṣẹ́ lọ́kọ̀ọ́ sọ pé yahqiru ahadukum salatahu ma'a salatihim wa siyamahu ma'a siyamihim alladhina yaqra'una al-Qur'ana la yujawizu hanajirahum yamruquna min ad-din kama yamruqu as-sahmu min ar-ramiyya tàbí ìròyìn wọn pẹ̀lú kí wọ́n máa ṣe ìbádà tó pọ̀ kò ní bá ní fún yìí so ó ń dárò gbà tí wọ́n gé sókòtò wọ́n máa gbàwẹ̀ tó pọ̀ wọ́n máa kí òun dáadáa tún tí bẹ́ẹ̀ wọn ìdájú sínú ọ̀jọ̀má ṣùgbọ́n wọn fún sálọ inshallah ṣùgbọ́n bá padà ń sàlàyé ẹ padà mọ ọmọdé tó ń kálukú ti ń jáde kó ní alùsùnnà tó ń kálukú ń jáde kẹ àṣẹlágbáyé ìsàlùsùnnà àtàkà ó bẹ́ẹ̀ ni ṣùgbọ́n wọn fún sálọ Allah